olóògbé Gbẹ́ngà Adébóyè ó dẹ̀ sọ fún Ọláìyá kúrò níbí báyìí tí o bá fẹ́ ṣoríire. Aláǹgẹ̀rẹ̀. bàbá tẹ́ bá lórí ọ̀fẹ́ àti jẹ́ kẹ́nìkan padà sáyé inú dáàdì yín àti Gbẹ́ngà Adébóyè ìtàlẹ̀ máa fẹ́ kó padà. ó lè díẹ̀ o. ọjọ́ ta rìkọ́ọ̀dù prógráàmù gangan lọ́jọ́ tó ń sin Gbẹ́ngà Adébóyè May 14. Gbẹ́ngà Adébóyè kú ní April 30. Kasinati kọjá ilé tó ayé fọwọ́rọ́. ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn sá. orúkọ mi ni ọmọọba Kẹ́hìndé Ìdòwú aṣojú Jésù original. báwo ni ẹ ṣe pàdé Gbẹ́ngà Adébóyè? ẹ ṣé olóògbé Gbẹ́ngà Adébóyè bá ṣe pàdé ni pé sísà mi kan fẹ́ ṣe òkú àgbà kan àwọn fẹ́ pe MC pé Gbẹ́ngà Adébóyè ló ń wọn àwọn nígbà yẹn Òjòdú ni mò ń gbé ọ́fíìsì Gbẹ́ngà Adébóyè wà ní house 7 Ìṣẹ̀rẹ̀ lójòdú so èmi náà ní kí n lọ san owó eré yẹn fún wọn mí nǹkan lè rántí yí àyìn náà mo ṣe débẹ̀ aláyé Gbẹ́ngà Adébóyè tó létà la ṣe máa ń pè ní aláyé so bá ṣe mo débẹ̀ ní mo kówó mo san pé iye báyìí àwọn ti jọ sọ̀rọ̀ ṣàkówó yẹn fún wọn àwọn ọmọ máníjà gbogbo wà ń bẹ̀ wá wò mí títọ́ ní ilẹ̀ fẹ́ràn ọ̀gbẹ́ni yìí o ṣé ẹ máa ṣeré wá bí pé ń bò lẹ́ ń gbé mo lójòdú tẹ́ bá ti ń kọjá máa ṣeré yà kájọ máa sọ̀rọ̀ ó tán so ìjọ́ kan tí mo wá lọ oṣù kọ́ọ̀dé ti welcome tó fún mi wá ní this is the man tó yẹ pé fún wọn tán yẹn gbó ẹni tá à ń ru tí àwọn wò lóde ń ṣe báyìí ó fẹ́ máa dọ̀bálẹ̀ fún mi létà tó wá mọ̀ pé ọmọ 1959 lè ná mi òun September èmi November wá ní ọlọ́run àtẹ̀ló ní má pé àwọn Kẹ́hìndé ló ń bọ̀ dá pé àyẹ̀mọ̀ tẹ̀ tún jù lọ díẹ̀ so gradually bí relationship ṣe rẹ̀ bó ṣe bẹ̀rẹ̀ nìyẹn. Òjòdú lẹ ti pàdé lẹ́kọ̀ọ́ ẹ báwo relationship ń ṣe wá wọ̀ra torí nígbà tí Gbẹ́ngà Adébóyè wà láyé ó fẹ́ lè jẹ́ pé kò sétò tí Gbẹ́ngà Adébóyè máa ṣe tán ní dárúkọ Kẹ́hìndé Ìdòwú báwo ni relationship yẹn ṣe wá wọ̀ra ẹ̀yin ò dẹ̀ ń ṣe sọ̀rọ̀sọ̀rọ̀. ẹ ṣe rí tí èèyàn bá fẹ́ ní relationship pẹ̀lẹ́ ó gbọ́dọ̀ add value sí life ẹni tó bá add life sí life èèyàn tó ń ṣe pé monetary aspect pé o fẹ́ gbà lọ́wọ́ ẹni yẹn ni o lè ní help o lè need má ṣe mi gbọ́ o lè need help tó ẹni yẹn o ṣùgbọ́n kí ni contribution Ọlọ́run lò mí láti jẹ́ kí Gbẹ́ngà Adébóyè close mọ́ mo ní ẹ̀gbọ́n kan Báṣọ̀run Fatai Ìdòwú Arúbíẹ̀kẹ́ àwọn kan tẹ́ ń bá sọ fún yín ẹ gbà pé bó ṣe rí gangan nìyẹn wọ́n pẹ́ ní Báṣọ̀run Fatai Ìdòwú Arúbíẹ̀kẹ́ ọmọ Òdògbólú ni èmi ni mo dìídì sọ fún kábíyèsí pé wọ́n fẹ́ fi wọ́n joyè kábíyèsí ní amúlùdùn lòun fẹ́ fi wọ́n jẹ ẹ̀gbọ́n mi wá sọ pé no pé tí wọ́n bá fi ṣe Báṣọ̀run òun ò fẹ́ oyè kankan èmi mo sọ fún kábíyèsí pé Arúbíẹ̀kẹ́ Báṣọ̀run ló fẹ́ so through Báṣọ̀run mo ṣáà introduce Gbẹ́ngà Adébóyè sí wọn wọ́n ti mọ Gbẹ́ngà Adébóyè ṣùgbọ́n mo ṣáà introduce Gbẹ́ngà Adébóyè sí wọn from Báṣọ̀run Arúbíẹ̀kẹ́ náà fi mọ Díyà Ọládìpọ̀ Díyà olóògbé bàbá wa Ọládìpọ̀ Díyà Àjàgùn so nígbà tí wọ́n mọ kí ní issue kan wá fẹ́ ṣẹlẹ̀ láàrin Díyà àti Abacha nígbà yẹn ìyẹn General Sani Abacha so àwọn Yorùbá kan wà tó lọ ń gang up tó lọ ń dọ́gbọ́n rí Abacha láti máa portray Díyà bí èèyàn burúkú so wọ́n wá sọ fún mi àwọn Arúbíẹ̀kẹ́ sọ pé wọ́n wẹ́ nìkan tó máa ṣe ìgbà yẹn ló bí Yorùbá ronú tí Àlàyé ṣe èmi mo facilitate rẹ́kọ̀dù yẹn so bẹ́ẹ̀ mi ṣe á sọ fún ọ pé mo tẹ̀ kọ́kọ́ mú Bíọ́dún Ògúndípẹ̀ ìgbọ́dọ̀ pa Bíọ́dún Ògúndípẹ̀ ní kó wá lọ ṣe so máa rí pé Ọlọ́run fún ọ lẹ́bùn lóòótọ́ o ṣùgbọ́n ẹ̀bùn tó Ọlọ́run fún Bíọ́dún wọn àti Yẹmisí program wọn yẹn ṣùgbọ́n wọn ò lè ṣe kinní yẹn so máa get in touch pẹ̀lú àwọn Àlàyé bàdá ṣe ṣàlàyé wọ́n sọ pé ń tán fẹ́ báyìí bó ṣe díẹ̀ fún wọn báyìí wọ́n ṣe ní kán mú wọn wá sí Àbújá nìyẹn wọ́n wá wọ plane lọ pẹ̀lú Arúbíẹ̀kẹ́ wọn lọ bá General Díyà ó stay bẹ̀ fún alẹ́ ní 1 week torí kò ráyè rí wọn wọ́n busy wọ́n ṣàfi sínú yàrá ń bẹ̀ ó ní fóònù ibi tó wọn ò ní lọ́wọ́ lòun ò dè pè labroad kò dẹ̀ sí ó ní òun tún tẹ̀sán wọn ní ṣé ẹ ní wine báyìí ó ní wọn tó ti gbé wá onígbà ọjọ́ kìíní ọjọ́ kẹta ó ti ń lo bí ọ̀sẹ̀ kan wọn ò rà tẹ́lẹ̀ sóhun oníjọ́ kan wà wò pé
ọ̀dẹ̀ wà láyé oríṣiríṣi èrò ló máa sọ ní òní wọ́n bá tẹ̀ fẹ́ gba ìjọba kán wá pa ọ̀tá àwọn ọmọ bíbá ẹ̀ wọ́n á lè kí lòun wá ṣe ń bí ó lóun wá ní ìjọ kan máa dúró de máyì pé tí wọ́n bá ti ń jáde lọ ó ti dress wọ́n ti wọ uniform yẹn ó dà kan fẹ́ lọ ṣe program kan ni ó lóun bá lọ dó sí ẹnu ọ̀nà pé aṣáàgbà bí ìkọjá díà pé aṣáàgbà bí ìkọjá òun bá dó sẹ́nu ọ̀nà yẹn oníbọn ṣe ń bọ̀ báyìí Gbénga má bínú nǹkan mo pé ṣé wọ́n tọ́jú ẹ̀ olóòní ó kọjá tọ́jú gbogbo ohun tó ń fẹ́ náà pé bàbá òun ti wà ń bí láti kiri kan ní ó ní ẹ fọkàn balẹ̀ kò sí nǹkan kan ó ní bọ́n ṣe jó wọ́n kàn ní òkè kan kó máa bọ̀ wọ́n bá jókòó ó ní bọ́n ṣe ní àwọn kan tó àwọn security gbogbo wọn àwọn táwọn kan tó tẹ̀lé wọn ní kó ń tiẹ̀ sódù kan fún wọn ó ní bọ́n ṣe bẹ̀rẹ̀ bọ́n ṣe sódù fún wọn báyìí ó ní mí tẹ̀lé wọn tí ó ṣàsódù yẹn ṣá ó ní jẹ́ náà wá ń ṣe báyìí ó ní ó ṣá ó tó ó láwọn àsìkò ní wọn tó bá pa ọ̀gá ìyẹn Gbénga Adébóyè ó nítorí ṣe ló ń ṣe báyìí ló ń ṣe báyìí kóhun stop kó tító so wọ́n ṣàdé sọ fún pé kó má wọrí pé alẹ́ yìí àwọn àríra táwọn bá ti dé wọ́n ṣàdé àwọn sọ̀rọ̀ wọ́n ṣàfún ní ẹ̀bùn ló wá ṣe késẹ̀tì yẹn nígbà tó wá dé wọ́n gift tán fún yẹn wá pè mí Kẹ́hìndé dò òun enjoy ìbẹ̀rẹ̀ o nǹkan báyìí náà fún wọn 10% ló máa fún ẹ mọ́ ní 10% kẹ́mi mo ní kò yẹn omi ẹ̀hún tí wọ́n lè ṣe fún yàn ó ju ọ̀rọ̀ 10% lọ ó ní rárá ó ní òun ṣe nǹkan tó bẹ́ẹ̀ tó bá ṣe nǹkan fún àlàyé mo bá lọ gba advert wà báyìí ó máa yọ kíní tí a fi àmúlẹ̀ lọ́wọ́ ni máa nínú jẹ́ nǹkan mú díẹ̀ mí ti ẹ̀dẹ̀ lọ tí owó yẹn ní owó tó ní ìṣàbí afẹ́ tó 30,000 ṣá lèmi mú so àbẹ̀ ló máa báàkì ẹ̀ àbẹ̀ fa gbọ̀rọ̀ so ó ṣá mọ̀ kó fún àbẹ̀ ó fún àwọn èèyàn kọ̀ọ̀kan náà gbà tó dé ohun tó ní kìmí ni tó ní kìmí bẹ́ẹ̀ tí ẹ̀ mọ̀ ó mọ nature àlàyé bó ṣe ní kìmí tó ó lè ti pín gbogbo half of the money tán gan kó tó bẹ̀rẹ̀ ohun tó fẹ́ ṣe so ó ṣàṣe kéṣẹ̀ náà tó wá ta gan Yorùbá ronú èyí other side ni máa gba lẹ́sìn lọ́wọ́ kú so àádẹ́ tí wọ́n ṣe lẹ́yìn ẹ̀kọ́ la ṣe àṣe tí Yínká kọrin ní àbíyàn lálẹ́ kọ́kọ́ lọ sí alọ́ rìkọ́ọ̀dù fídíò yẹn tó kọ Gbénga Adébóyè fún wọn tó ń lù ṣáwọn náà rèé lókùn tí ní ìpèníjà tí wọ́n tó ń ṣe Gbénga Adébóyè torí gba ẹni aláyé ríran sí pé òkìkí kan ń bọ̀ o pé ohun tó dẹ̀ máa bá wà ò dá rárá o pé kó ṣe mọ́ òkìkí yẹn ń bọ̀ àwọn Yínká náà lè sọ pé kò sọ bẹ́ẹ̀ ó sọ bẹ́ẹ̀ fún pé òkìkí yẹn máa ní agbára pé ṣùgbọ́n bí tó fẹ́ gbà wá kò dà because ẹ bá ń sọ pé prophet tó Ọlọ́run fún ní ẹ̀bùn mi ò wá sọ pé tó pé bóyá ó ń ṣe kò sẹ́ni tó pé o Gbénga Adébóyè ṣe bó ṣe wà téèyàn sọ pé àyàn dáadáa kì í kan ó ní shortcoming sí ẹ o shortcoming aláyé tèmi kọ́kọ́ mọ̀ ni pé táwọn èèyàn bá lọ sọ̀rọ̀ fún kò ń take pain púpọ̀ láti wádìí ó lè take action immediately irú ẹ̀ ti ṣẹlẹ̀ rí sí Gòkè Babalọ́lá so ìjọ kan ó ti dé kọ̀ pé ní Kẹ́hìndé dò ọ̀rẹ́ aláyé ó ní ó máa bá mi lọ sí ṣọ́ọ̀ṣì ìṣẹ̀lẹ̀ kó bá mi lọ wádìí nǹkan kan mo ní kí ló ṣẹlẹ̀ ó ní wọn ní Gòkè fẹ́ gbẹ̀bọ̀dẹ̀ fún mo ní àlàyé Gòkè Babalọ́lá mo ní aláyé mi ní lọ anywhere mo ní mo máa tó sọ bẹ́ẹ̀ fún wọn fẹ́ kí Gòkè kúrò ní ẹgbẹ́ ni àwọn fẹ́ jókòó bẹ́ẹ̀ ó ní Aláròyé Ìjẹ̀ṣà ló sọ fún mi ní iwájú Ọlọ́run àti mi èmi máa sọ gbogbo fáàtì lẹ́sẹ̀kẹsẹ̀ ó ní Aláròyé Ìjẹ̀ṣà ló sọ fún mi nígbà tí mi bá Gòkè sọ torí èmi máa ń lo maturity one èmi ò fẹ́ sọ̀rọ̀ so mi ò rẹ́dí àti wá sọ pé gíníjọ mi ìbá Gòkè sọ mo kàn ń wòran ni so kọ́kọ́ wá ṣẹlẹ̀ bóyá advert kan ṣẹlẹ̀ owó ọ̀dọ́ owó àwa wà ní Agnes a fẹ́ ṣe fàájì ìjọ yìí ni so inú bá ń bí àlàyé lọ́wọ́ ní wo Aláròyé Ìjẹ̀ṣà bá ti ṣe tán kó wo kẹsẹ̀tì kó handle ẹ̀ fún bóyá Aláròyé tí wàá dọ́dọ̀ wá gbà mí jẹ̀dẹ̀ mọ́ ní handle fa kẹsẹ̀tì Gòkè ló wá ń bẹ̀bẹ̀ Gòkè ní aláyé ni má ṣe bẹ́ẹ̀ kí ni wọ́n ní ọmọ ti kú ìyá ò gbọ́ bó ṣe ohun tó sọ gangan nìyẹn ọlọ́mọ ti kú ìyá ò gbọ́ ó lẹ́yìn tó yẹ kó mú àdá kó bẹ́ orí ẹ̀ ó ní kí n lé ẹ nì èmi Gòkè wà láyé kì í ṣe ohun tèmi bá sọ
ó ní ẹ lè rí ni Gòkè Babalọ́lá wà láyé ó ní Gòkè ó yẹ kó bẹ kó ní kí n fàdá bẹ́ orí ẹ̀ ni ó ní kí n lé ẹ kó fẹ́ gbọ̀bọ̀dé fún mi nìyà Gòkè gan kọ̀dẹ̀ ń wò ni so àwọn short comment aláìkọ̀ nínú káwọn kí àyàn sọ̀rọ̀ kóun náà má lè kálé mi jẹ́ nìkan kíkan lọ wùrù kí ni wọ́n sọ bẹ́ẹ̀ o no pé abẹ́ tí èèyàn ò like kò dáa Fásúndé bí Fásúndé ṣe súnmọ́ àlàyé bí mo ṣe ń hype ẹ̀ ló jẹ́ káláyé fún ní kìíní èmi máa hype ẹ̀ lọ́dọ̀ àlàyé pé ó ní ẹ̀bùn gan tó bá sọ Dubai ó gúdù gan kìíní kan àlàyé ní àwọn ní ọmọ yẹn oníwọ̀n máa ní ó ní ẹ̀bùn òun ló influence òfin kó lọ ṣe program kan ní bóyá Oǹdó àbí Èkìtì ní jẹ̀dá wọn tí wọ́n. now mi ì fẹ́ ká digress jù Èkó lẹ́tí mọ́ Gbénga Adébóyè now iṣẹ́ kan lè ó pa ẹ ṣáà wọ́n fẹ́ ṣe event láti bẹ̀ ẹ link mọ́ Ládìpọ̀ Díyà true yín nǹkan kan but ìgbà tẹ́ dọ̀dọ̀ Gbénga Adébóyè yẹn à ń wọlé bá ń bẹ̀. Bánjọ Adékúnlé Festus Odùọlá àwọn àbúrò ẹ̀ náà yẹn wọ́n máa ń wà lọ́fíìsì àti bóyá àwọn èèyàn ló máa ń dúró bíi sẹ́kìtì wọ́n dẹ̀ máa ń gba sẹ́kìtì obìnrin náà ló máa ń wà bẹ́ẹ̀. gbogbo àwọn pírẹsẹ́ńtà nǹkan gbà yẹn àwọn Abẹ́fagbọ̀rọ̀ òkèrè orúkọ ọgbẹ́ni tó mọ kéwùgbọ̀n yìí ó Síkírù Alimi wá sórí Síkírù Alimi Ọpẹ́yẹmí Fájẹ́kọ̀ Ọlọ́run fọ́run kẹ́ àwọn àgbà bẹ́ẹ̀ àwọn kìnní náà Akínmẹ́lú dojú rẹ̀ iṣu díẹ̀ ti wà ń gbà yẹn Akim pẹ̀lú àwọn ọmọ Gbénga Adébóyè gangan ṣùgbọ́n àwọn èèyàn lóhun tí mo sọ yẹn pẹ̀lú tó máa ń kọ̀ sí bàbá gbọ́n náà àwọn ọ̀rọ̀ táwọn èèyàn máa lọ máa sọ ló ń create gap láàrin ọ̀yọ́ nǹkan aláìdẹ̀rẹ̀ tó bá gbóhùn gbà míì ni tí ó bá rẹ̀ ń tètè sọ pé àánú nǹkan yẹn bẹ́ẹ̀ lẹ́yìn yẹn Yẹmí Àjídé Aláwìyé Ẹ̀gbá ló kò ṣe freedom ẹ̀tọ́ a máa ṣe yẹn later. Bọ̀ tìgbà tó yẹ kó ṣe freedom láláyé ti jáde láyé Èkó lẹ ṣáà ti bẹ̀rẹ̀ ìjọ ìrìn àjò. Bẹ́ẹ̀ni. Kí ló wá sọ yín dára Abẹ́òkúta. Ọpọlọ oníjọba lágbára lọ ohun tó sọ mí di Abẹ́òkúta tí n bá sọ ó máa jẹ́ kí n wà emotional mi máa ń bọ́ lójú mi because ìgbà tí nǹkan bá ń dùn làwọn èèyàn mọ̀ ọ̀rẹ́ mi kan wà àárín wa ti gún gan sí o ààrẹ májà sí o Commissioner for Commerce and Industry ní Ọ̀ṣun State Bùnmi Jẹ́yọ̀ ló ń jẹ́ nígbà tí a kúrò ní Ìlà àjọ àpàdé lẹ́kọ̀ọ́ torí ọmọ Èkó ló máa ń pè mí ní Ìlà nítorí àwọn mọ̀ pé Èkó lè mí jù sí jù nígbà tá a pàdé ní Èkó yẹn àwa jọ máa ń rìn èmi máa ń lo àwọn tí mi ní tẹ̀sí kan Saturday Sunday èmi máa fi ṣiṣẹ́ wọn á ní kí n máa kówó sílẹ̀ kí n kọ repo sínú ẹ̀ kí driver wọn Monday to Friday ní àfiṣẹ́ owó yẹn lè máa fi maintain ara mi. ọ̀rẹ́ mi yẹn ó ní brain débi pé tẹ bá sọ pé engineer lórí work of engineering ó lè ṣe fún yín láì jẹ́ kó lọ sí tẹ bá ní medical line ó mọ̀ láì jẹ́ kó lọ fún kinní so Ọlọ́run fún ní ẹ̀bùn yẹn so àwa jọ rìn ó kọ̀ àdìjọ́ kan ni òun ló wá ń dó sí hospital àwọn ìgbọ́n ẹ̀ wọ́n ṣe lé nìyẹn pé ó dà pé ó ti ń popular gbogbo èèyàn ti mú un sálẹ̀ Èkó pé Bùnmi Dr. Boo ló ń pè so bó ṣe àṣẹ wọ́kọ̀ ya bá mi nílé ń kétu yẹn ó ìfẹ́ máa sọ̀rọ̀ báyìí omi ń bọ́ lójú ẹ̀ mọ́ kí ló dé ó ní Kẹ́hìndé Ìdòwú wọ́n ti ní kó máa lọ ń bẹ̀ pé kí n bọ̀ lòun tún fẹ́ lọ Ìgbóyin dáadé máa ń káàkiri máa ń rówó gan ta máa lọ ṣe fàájì ìgbà yẹn Ṣáúrà ń bá Wàsíù jà elórin kan pé wọ́n ṣe pé Ṣáúrà wọn àti Wàsíù ń jà gan olófin kan ni pé copycat ìdìdí rẹ̀ dá o pé kíní kan ní fújì ó lóun gba Golden Mercury ságbolé wọn ní ìbílẹ̀ òun ló ṣe bá ń fàtẹ́kù òun ló kọrin yẹn so èmi àti ọ̀rẹ́ mi a máa ń lọ kiri show káàkiri pẹ̀lú àwọn guests a máa ń bá ṣeré so ìwókọ̀dé á bá mi ní ẹ mo ní kí ló dé máa ṣe báyìí sí mo ní àbí wà travel pé ó wá ní pé lóun bá lóun fẹ́ ṣe ọ̀rọ̀ travel kankan bẹ́ẹ̀ ó dẹ̀ treat bọ̀bọ̀ kan báyìí nígbà yẹn ọmọ eré Ìpẹ̀rù mọ́ kìíní ni ẹni Ayọ̀ ni ní ọmọ edition
ó ní já lọ bá bọ̀bọ̀ yẹn because tẹ bá rí ẹni ẹ̀ ó look bẹ́ẹ̀ kó kò travel lóòótọ́ wọ́n yóò sọ pé òun travel mo ti wà ní London lábàlọ́ba àṣẹ́wọ̀n lọ́lọ́run máa lò ló bá sọ fún pé òun ní ẹnìkan ní Èbúté Mẹ́ta ó máa yí pé ó lè help pé owó tó máa gbà wọn lọ ń àpíà ní embassy ni ṣùgbọ́n night tó máa yẹ àwa lọ bá woman wọ́n dẹ̀ máa lọ ń gba wọ́n máa lọ àpíà ní Marina fún British visa ni súùtù mi ló wọ̀ lọ súùtù mi òun ló wọ̀ ló fi lọ ṣe interview yẹn so èmi dúró sísàlẹ̀ bó kàn ṣe ń bọ̀ báyìí Kenny Roger ló máa ń pè mí Kenny Roger ó ní wọ́n ti fóun nítorí Ọlọ́run bá ti kọ́ láyé kò sẹ́ni tó lè dá dúró bòmí jẹ́ ó gba físà yẹn wọ́n á sọ pé ọ̀rẹ́ má wọ̀rí tí n bá ti dọ̀hùn tí n bá ti settle down wọ́n fọkànbalẹ̀ ó ṣáà àti owó tíkẹ̀tì 2,111 naira ló ra tíkẹ̀tì kò ó lọ ìlà kò rówó yẹn bọ̀ ẹnìkan lápadà wá tún á yá ẹni tá a sọ yẹn náà ló tún á yá wa lówó tíkẹ̀tì ó wá fowó lé nígbà tó dọ̀hùn tó dá padà fún èmi ni mo kó padà lọ mo wá lọ gbé sùtì lọ́dọ̀ bọ̀dá wa ní Ajégúnlẹ̀ bọ̀dá Tìmú náà pè ọmọ Ìlànà ẹ̀gbọ́n Bùnmi jẹ́ ìyọ̀ ni so èmi ni mo ṣe á lọ gbé sùtì mi níbẹ̀ ni bọ̀dá yẹn á close mi wọ́n tẹ̀sí mi láàárọ̀ ìpọ́n àfẹ́ akíní lábẹ́òkúta so relationship mi àti Bùnmi jẹ́ ìyọ̀ wá wọ̀ gan àbẹ̀tì àkọ́n communicate kò wálé èmi náà dẹ̀ ṣe ń struggle ní Èkó ńgbà yẹn kọ́dẹ̀ wọ́n pẹ́pẹ́ bóyá kò tí gbà wọ́n á tún pè mí láwọn ọ̀rẹ́ ti ní mechanic shop ní London owó ti wà lọ́wọ́ ẹ̀ nǹkan kò rántí ẹni nǹkan kan bẹ́ẹ̀ tásìkò Ọlọ́run bá tó ó kàn dé ńjọ́ kan ni Òjòdú ní ilé mi wà níbi Sàbò yẹn so mo wá ṣe lọ́wọ́ ọ̀rẹ́ mi kan ní Òjòdú Abíọ́dún so òun wá tí wọ́n ti júwe ilé wa fún bó ṣe wá ṣe bí Dámilọ́lá ń gbà ẹ̀ mo kàn rí sí wọ́n ní mọ́tò yẹn kàn park sí ni mo wà lọ́dọ̀ ọ̀rẹ́ mi àwọn ń ṣeré à ń sọ̀rọ̀ lọ́wọ́ mọ́ọ̀dógún lẹ́yìn tó dòdò mi sùn so àkàn ń sọ̀rọ̀ lọ́wọ́ ń tiwa ni mo kàn rí sí àwọn mi pọ̀ ọmọ tó bọ́lẹ̀ nu mọ́tò yẹn kí ló wá wọn ní kóun má ti bọ́lẹ̀ wọ́n ní òun kàn ní kó wá pè mí kí ló wá pè mí fún gbà kí mo sọnù ọkọ̀ bẹ́ẹ̀ ẹni ọ̀tí ẹ̀ dúró mọ́ kó gbà ó kàn bọ́lẹ̀ ní Kenny Roger ó kàn gbé mi báyìí kí ni kan ó rí bí mo wá ṣe mí ó ní calculus ó sọ fún màmá ẹlọ́kàn lọ já wọn sílé lábá gbànú Ìkẹjà lọ a lọ ṣe fàájì sí gbogbo ẹ̀ so nígbà tó wá yá ó ṣàṣọ fún pé kí n má wọrí ó wá ní ohun tó ń fẹ́ kí n ṣe pé bóyá èmi á travel pẹ̀lú òun pẹ̀ nìkan náà Bùnmi Òtítọ́ọlá ó ti ṣe ADC ohun bàbá Ọbásanjọ́ rí àṣẹ téèyàn bá máa travel kò mí pé ẹni tó bá rò pé ó máa ṣe yẹn ló máa ṣe mo kẹ́ẹ̀kọ́ nú ẹ̀ so ọ̀rọ̀ travel là ń sọ ó wá sọ pé tí ẹ̀ dúró bọ́ kan rè nìkan sìn Pasuma ló ń jẹ́ ó wá ní Pasuma ló ń jẹ́ bẹ́ẹ̀ mo ní ìgbà yẹn bóyá ó ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ bọ̀kíbọ̀ nǹkan kan yẹn so wọ́n wá ní mo ní ohun táwọn olùmẹ̀gbọ́n ṣe fún Wàsíù Àyìndé ó lè ṣe promotion wa máa ó lè mú ó wá ní ẹ wá jẹ́ bẹ́ẹ̀ pé a tẹ̀ fi lè ṣe físà fún èmi àti Bùnmi Òtítọ́ọlá gbogbo work permit gbogbo wọn ọ́fíìsì mi ló wà ní Kòrákì nígbà yẹn èmi ni mo kó àwọn ọmọ Pasuma lọ Pasuma kan ló ní passport wọ́n ti refuse ẹ̀ nígbà yẹn èmi ni mo kó àwọn ọmọ bíi mẹ́jọ nù wọn lọ sí Ìbàdàn tá lọ ṣe passport Consolidate Sharafa wà láyé béèrè lọ́wọ́ ẹ̀ tó ń lu most of them mọ̀ mi wọ́n máa wá sí ilé wa ní Òjòdú nígbà tá à ń ṣe bẹ́ẹ̀ dé ọmọ mi but Pasuma ṣe mi ò ever lọ bá fún kankan ní Ọlọ́run dẹ̀ mọ́ ó lè má òǹgọ́ lè má rántí dáadáa mú because the first time tí máa wá lọ ibi àmú yẹn ló ń gbé wọ́n ń ta glass báyìí ibẹ̀ ilé kékeré kan máa kọ̀ wọ abẹ́ kíní kan lọ́bẹ̀ kí n dẹ̀ ló ní mo connect wọ́n ní kí n béèrè ẹnìkan tó ń jẹ́ Ṣọba Lójú òní artist manager ẹ̀ gbà yẹn so Ṣọba Lójú ló mú mi lọ́bẹ̀ yà ẹ̀rẹ́ Bùnmi jẹ́ ìyọ̀ kan tán ni wọ́n fẹ́ gbé ẹ lọ sí London àwa lọ the first meet a máa ṣe Friday láti ṣe ọ́fíìsì OGBT àti OGTV kan wà ní Friday lókè báyìí níbi bus stop ọ̀rẹ́ mi ni manager ń bẹ̀ Nat Oyè Ògúnjọbí pẹ̀lú àwọn staff wọ́n fún wa ní bí conference room báyìí bẹ̀rẹ̀ láti kọ́ ṣe first meeting a ṣe meeting pẹ̀lú ọ̀rẹ́ mi yẹn mo ra kẹ́sẹ̀tì ibi láìfù ẹ̀ bọ̀dá tí mo náà rà tó bá ti wá ń gbọ́nú mọ́tò bó ṣe develop interest ẹ̀ nígbà bọ́yì náà ṣe kíní gan kẹ́ a ṣàgbé wọn ṣàṣe pákéjì yẹn àgbé wọlé wọ́n rí fíìsì wọn lẹ́ẹ̀kínní wọ́n ní Pasuma sọ pé òun ti àpíàrí pé
wọ́n parọ́ pé kò sọ nínú kíní ẹ̀ pé ó ti ṣe rí tán fún ó gbé lẹ́ẹ̀kejì wọ́n tó refuse ẹ̀ ó gbé lẹ́ẹ̀kẹta bóyá sú British government lọ́hùn ni pé gbogbo tán ní láti fi gbé èèyàn wá bí lòun ní ó ní gáràjì ńlá mẹkáníkà tó tóbi gan ó ṣáà fight fún wọn lọ́hùn wọn bá níwẹ̀ ó ní company ní Nàìjíríà Kẹ́hìndé Ìdòwú tó sọ pé mánéjà yìí wáyé tó ní ìdàtí bá wọn wá ẹbí mánéjà wà ní àwọn ọ́fíìsì ẹ ní London jẹ́ káwọn yẹn take care wọn wá issue work permit fún èmi àti Bùnmi yẹn mọ́ táwọn Pasuma nìkan ló wá issue ó ti win case yẹn bá kọ wọn kọ nìkan kó parí wá torí gba atakọ́ lọ yẹn gbogbo àwọn onílù náà ní kó lùlù kan ṣe gbogbo ẹ̀ torí àkó èrò mọ kì í ṣe ayé sí ẹ̀rọ ti lóògbé ẹ̀ dáadáa so bẹ́ẹ̀ àwa ò ṣe lè ní opportunity láti bá wọn lọ ní bọ̀dá Tìmọ́ tó jẹ́ ẹ̀gbọ́n yẹn ó ní yẹn máa set irinṣẹ́ so n tí bọ̀dá fìdí fi gba físà kíkíní àwọn Bùnmi yẹn àrí físà gbà so ó dùn gan pé ẹni tó ń torí ẹ̀ ṣe nǹkan wá ní kẹ́ni má rí òun máa ṣe fáàmù kan sílà òun á wá fi mí ṣe general manager àwọn agbálé fún mi lóṣogbo n tó mú àdèrò Òṣogbo nìyẹn pé àwọn àgbà ilé fún wa àwọn àdè gẹ́ẹ̀tì mọ́tò fún mi tí máa lò so bí mo ṣe múùfù láti kó ni ìyàwó mi yarí ni pé ó ti kí ló fẹ́ lọ sí nìkan mo takú àṣàkó báyìí dèrò Òṣogbo nìyẹn so nǹkan kan dé àti báyìí ṣe ń ṣẹlẹ̀ ṣáà tí mo rí pé nǹkan ò fẹ́ ṣe kínní mo rí pé bí ọdún ògùn dípẹ̀ pé ó dà pé mi ò dá sáǹpù jẹ èèyàn owó tí maintenance wa tí mi ṣiṣẹ́ kan mọ́ pé ó dà pé kò fẹ́ lọ bí tẹ́lẹ̀ mọ́ meanwhile èmi àtàláyé mo ti introduce Gbénga Adébóyè sí Bùnmi jẹ́ èèyàn gbà yẹn wọ́n ti mọ́ra dáadáa aláyé Gbénga Adébóyè kò àwọn Yorùbá sọ pé ó lè Pasuma gan èmi ni mo jẹ́ kó láì Pasuma o Òbésèré ní favourite ó máa ń sọ fún mi pé èmèrè ní Òbésèrè Gbénga Adébóyè láì Òbésèrè gan èmi ni mo jẹ́ láì Pasuma torí mo máa ń dọ́gbọ́n tàn tá a máa fi lọ sí àríyá àwọn Pasuma máa ń ṣe láyé night club ní Gbígbó èmi máa dọ́gbọ́n sọ aláyé kó jà ṣe lọ́bẹ̀ gradually bí ó interest torí ìgbà tó yé aláìkọ́ dé láti US kan ó lọ wo Òbésèrè a lọ bóyá eré ọkọ̀ tàmọ́ kìnnì kan ní Òbésèrè gbé mọ́sọ̀ lọ́ṣà àṣà lọ wò ń jọ ẹ̀ ní Òbésèrè ní ẹ̀gbọ́n mi ó lọ́ndẹ̀ ṣe kún náà aláìní nẹ́ẹ̀sì àwa lọ Amẹ́ríkà tí wọ́n lọ wẹ́rẹ́ ló máa lọ ó dẹ̀ lọ ní the following year ní Òbésèrè lọ sí the first trip ẹ̀ so gradually bí aláìṣe láìpẹ́ Pasuma nìyẹn kìnnì sórí tó sọ kan báyìí tí ó fi sọ pé òjò kìnnì kan yẹn èmi ní mo sọ̀rọ̀ débẹ̀ tí ń jẹ́ Paso yálà tẹ́lókù ní ládùúgbò wa èmi ni mo sọ ọ̀rọ̀ kan tó ṣe rí dògbólú ẹnìkan fẹ́ ṣe pàtó ní kó lọ mú rí àwọn olójó ní olúwakọ̀ ìdẹ̀ lóní kan get out so òjò wá rọ̀ gbogbo kúlà kankan lójó wọ́ lọ ibi tó ti mú kìnnì ẹ̀ kí wọ́n sọ pé mi ni mo kọ ní yìnyín rárá fúnra rẹ̀ ló kọ̀ mú gbogbo ẹ̀ pọ̀ ló kun gbogbo ìtàn lẹ́yìn lásọ pé ètò bàbá àta àwọn làwọn sọ fún makọ lẹ́yìn ó lè sọ nǹkan lọ́dọ̀ àlàyé akọ̀fẹ́ àdéhàwó pé kí ló ń fẹ́ ṣe ń bẹ̀. so ṣé ìyẹn ló wá gbé yín dé àṣà àdàbẹ̀kúta. nígbà tí bá dé Abẹ́òkúta ni wá bí ọdún Ògúndípẹ̀ fún mi ní yàrá kan bẹ̀ tá à ń lò ní Elite Road wọ́n ń gbé ní Elite Road nígbà yẹn àwọn EMC bá ń gbé ṣe ń gbé ń bí ọwọ́ ẹ̀yìn most of them ṣá eré àkànná ní gbogbo ọjọ́ ń gbé wá fún wa ní yàrá kan bẹ̀ because bí ọdún ò gbọdọ̀ má ṣe bẹ́ẹ̀ fún mi èmi ni mo mójú bí ọdún bí Ògúndípẹ̀ wọ Èkó Ṣómólú ló gbogbo ẹ̀rọ ló ń gbaṣẹ́ bẹ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ àwọn EMC bá ń gbé ṣe torí wọ́n máa sọ pé ọ̀rẹ́ olówó tó wà lẹ́kọ̀ọ́ yẹn wọ́n máa ń pè mí nìyẹn èmi mo mú dé Ṣómólú ẹ̀gbọ́n mi ni chairman bẹ̀ à ń bọ̀ di gọ́vnà tó jẹ́ ẹni accountant ẹ̀gbọ́n mi nígbà yẹn ní Ṣómólú local government à ń bọ̀ de kan náà ni o bẹ́ẹ̀ lọ́wọ́ bí ọdún ti pé mo parọ́ kan torí tí ọba ti sign check tí ẹ̀gbọ́n bá ti pass kí ní tí wọ́n bá lọ sọ́dọ̀ accountant tí wọ́n bá ti sanwó yẹn báyìí tá a bá lọ padà lọ bẹ́ẹ̀ máa yẹn ti lọ bá bọ̀dà mọ́ ní wọn tí gbogbo approve owó wa náà kankan bẹ́ẹ̀ yẹn a ní kí ló ń ṣe bọ́ọ̀yì kẹ̀ nǹkan ẹ pé kí ni fún mi so bìtì ẹ wá wò ó nígbà tẹ́ gbọ́n fẹ́ ṣe birthday kan à ń bọ̀ dé participate ó pọ̀ jù nù ẹ̀ ó tọ́jú wọn gidi gan ni so life èèyàn ó mílẹ̀ èèyàn. bẹ́ẹ̀ni. so bí ọ̀rọ̀ bí ọdún wa gbà mí sí yàrá kan bá ní àwa pẹ̀lú ọmọ méjì àlè máa wà ní yàrá kan bá ṣe kọ́ àwọn wa lọ sí ọ̀dọ̀ màmá ìyàwó mi níjẹ̀bú nìyẹn èmi àti ìyàwó mi wá wà ń bẹ̀ so èmi á máa jáde mo fẹsẹ̀ rí wá sísàlẹ̀ akéńjọ́ kan mo wá rí
flat to let mo ṣe wo bẹ̀rẹ̀ ni wọ́n ní kan lọ rí agent wọ́n bí ta ló ní ilé yìí wọ́n ní màmá lọ́gì èmi ò mọ anybody n bá bì lọ gòkè mi ta ló ń jẹ́ màmá lọ́gì wọ́n ní wọ́n ń ta nǹkan ní Ṣàpọ̀n kò jì síbi àdà fún ẹ̀ n bá ní gòkè mi ta bá ti parí program àmọ́ lọ bẹ̀ bá ṣe lọ sí ọ́fíìsì ṣọ́ọ̀bù màmá yẹn ni. ìgbà yẹn program Gbẹ́ngà Adébóyè àbí. wọ́n yẹ parí program báyìí. ṣé lẹ́kọ̀ọ́ àbí lábẹ́òkúta. Abẹ́òkúta Gbẹ́ngà Adébóyè èmi ìgbà tí mo ti mú Abẹ́òkúta yẹn ó ti make it easy àfẹ́ mi so bákan ṣe lọ bẹ̀ ni mi ti bẹ̀rẹ̀ aluminium rárá padà bí o so bá ṣe dọ́dọ̀ màmá nìyẹn òkè wọn gòkè wọn ní àgòkè ní èèyàn Gbẹ́ngà Adébóyè ni ẹni yóò rí ibì kan ni wọ́n ní Gbẹ́ngà Adébóyè wò ni wọ́n ní Gbẹ́ngà Adébóyè tó ń sọ̀rọ̀ rédíò ni táwọn ṣe gbọ́ tó ń sìn wọ́n ní mo ti kí máa bọ̀ kí wọ́n mo ti rí lè mo ti rí lè wọ́n ní àwọn fẹ́ ṣe òkú bàbá àwọn àbí bẹ́ẹ̀ màmá wọn ni pé ṣé wọ́n lè sọ lórí rédíò ni tó bá ti di next day màá ní kó sọ tó ẹ̀mẹ́ta màmá ní wọ́n á sọ tó yẹn àtọmọ wọn tó ń bá wọn tàjẹ́ mo ní mo yẹn máa mú kọ́bọ̀ wá o á sọ tó ẹ̀mẹ́ta so ń gbà di following Tuesday mo ti kọ́ kíní yẹn falà ẹ̀ lẹ́ni kíní kan màmá wa kú palẹ̀ mọ́ tó kú a máa jọ wà ń bẹ̀ ni bí màmá ṣe pa àwọn èèyàn ní Ṣàpọ̀n nìyẹn pé ẹ wá gbọ́ kíní òkú tán fẹ́ ṣe onígbẹ́ngà Adébóyè ń sọ yìí kíní kan mo yẹ padà sọ wọn pé wọ́n ṣe ń wá owó pé oye tí báyìí ní kí n kó wá ká kó lọ sílé mi ò lọ tù kí àtẹ̀kà bí a ṣe kó sí ilé yẹn ni mo gbà tí mo fi kó lọ sílé ọ̀dọ̀ mi. ó yá mo fẹ́ padà sọ̀rọ̀ Gbẹ́ngà Adébóyè sìn oríṣiríṣi nǹkan láti gbọ́ nípa Gbẹ́ngà Adébóyè. Wow. So the idea of Itu Baba Ata came from me. I was the one that told Gbẹ́ngà Adébóyè about the idea of Itu Baba Ata. Idea tó lè lóhùn fún ni pé ohun tó ṣẹlẹ̀ sí Àtọ́lì ní Mẹ́ran àwọn tó máa jọ pé àwọn artiste wà mẹ́ mo pe láńlọ́ọ̀dù ẹni yẹn bí ẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ òun ni idea tí àlàyé mú so ó láìkì máṣíìnì ó láìkì Ọláìyá gan ó láìkì Ọláìyá ohun tó ṣe ó dẹ̀ sọ fún Ọláìyá nígbà tó issue kan ṣẹlẹ̀ ní Mẹ́ran tó di wàhálà gan ó sọ fún Ọláìyá pé Ọláìyá kúrò níbí báyìí tí o bá fẹ́ ṣoríire pé tán bá ya fíìmù ní Amẹ́ríkà bí London tán bá ya sí nǹkan ní Mẹ́ran yìí kò ní tà mọ́ pé torí òun ti sọ bí ìdílé Sodom àti Gomorrah tí nǹkan gidi ò gbọdọ̀ jáde bí mọ́ bóyá sọ ohun tó sọ fún mi ni mo sọ ìṣẹ̀lẹ̀ wo ló ṣẹlẹ̀ Mẹ́ran gbà yẹn. ó dà pé wọ́n ní ọ̀rọ̀ kínní náà ni tó mẹ́sà wọn lórí rédíò pé ọ̀rẹ́ mi ní ṣíátà kankan bẹ́ẹ̀ pé ó ń bú àwọn ni ẹ̀dá nípa aláì máa ń bìrì pé òun fi nǹkan ń promote àwọn èèyàn wọn àwọn wáyé síbòrì pé ó ń bú àwọn ni so ìyẹn ni ọdẹ mọ̀ pé ó wá gba owó kan ó ṣe ra Benz wá lóun fẹ́ lọ wẹ̀ fún bóun ṣe máa lọ sọ́hùn bí òun àti ṣòṣò ló wá lọ wọ́n ṣàfẹ́ àtàkẹ́ ń bẹ̀ pé Gbẹ́ngà Adébóyè tí a ń jẹun lóde yìí kinní kan bóyá wá ní ó fọ́ọ̀kàn òun bóyá ṣòṣò ló ní ó fọ́ọ̀kàn òun lè clear ibẹ̀ yẹn pé kí yẹn wá dúró fún. so bí gbogbo ẹtún tó sọ fún mi pé bóyá dà pé ṣòṣò náà gbá létí gangan ìjà àmọ́ ṣá ó ní òun wá gbójú sókè báyìí pé omi kómi ojú òun bọ́ sílẹ̀ lẹ́ẹ̀mẹ́rin fún wa ní tí nǹkan gidi bá jáde níbí báyìí pé òun sọ ilẹ̀ ìdílẹ̀ Sodom àti Gomorrah tí nǹkan gidi gbọ́dọ̀ jáde bí mọ́. Rimas tún gan pápá Rimas kọlẹ̀ tó jẹ́ pé popular bàjẹ́. níbẹ̀ yẹn. yes Babajire ní Babajire kúrò níbí báyìí ìgbà Babajire ń gbé níbì kan ní area Ọjọ́ta àti tó rá lọ́wọ́ Babajire ń bẹ̀ ní ibi area Ọjọ́ta yẹn rí tí Babajire gan fẹjọ́ Kọ́lá Olútùsùn pé ọ̀rẹ́ rẹ̀ pè mí lọ sí kinní láti wá ṣe fíìmù Ọmọ Ẹlẹ́pà kò fún mi lówó gidi aláìnú kò wọ́pọ̀ lọ́wọ́ Kọ́lá nìyẹn èlò máa fún yín lówó gidi aláìní ṣe ṣe pọ̀ sí pé káwọ́ fún Babajọ́ yẹn Babajire wà láyé. Gbẹ́ngà Adébóyè. Gbẹ́ngà Adébóyè yìí ti anybody tó bá wá láti Ìbàdàn táìmù yẹn náà ìjà òun àti bàbá Barrister wà. kí ló fàjà wọn àti Barrister. ìjà wọn àti Barrister yẹn ìgbà travelling yẹn ló bẹ̀rẹ̀ torí aláì máa ń gbèjà Barrister náà tẹ́lẹ̀ torí ìgbà tí òun àti kí ló kọ máa tó àwọn Kétu tó popular ní Muslim kìíní yìí o Jàbá aláì pẹ̀lẹ́ tó ń gbèjà Barrister nígbà tọ́rọ̀ travelling yẹn ṣẹlẹ̀ àbúrò Genesis òun ni promoter wọn
Genesis ò ní Oyèfẹ̀sọ Démọ́lá Oyèfẹ̀sọ aláṣẹ Genesis promotion. So nígbà tí ọ̀rọ̀ traffic ti ń lọ àbúrò Genesis kan wà tó yẹ pé ṣé wọn pé tẹ bá kájọ jẹ́ sàwáwù báyìí àárín wa máa kúngún so òun pẹ̀lú ara ẹ máa ń sọ̀rọ̀ mi ò wá mọ́ táláì sọ fún Ọlọ́run mi sọ aláì mo sọ pé kì í ṣe saint bóyá ó sọ nǹkan fún bọ̀bọ́ yẹn pé tálájì ìbá ṣe kí bóyá má fara kọ má ṣe kíní kan ṣá bóyá pé èèyàn wá sọ fún kíní yẹn pé tọ́rọ̀ bá ti ń ṣe kíní bẹ́ẹ̀ yẹn ó dà pé ibi tí wàhálà ti ń bẹ̀rẹ̀ díẹ̀ kan tó lọ yẹn náà ti ní issue kan tó lọ sí Amẹ́ríkà ṣùgbọ́n àwọn dọ̀hún ni kíní yẹn wá escalate bóyá táláì bá ti ń sọ̀rọ̀ àwọn bóyá ẹ̀wọ̀n pé àwọn Kọ́lá ló ti sọ nǹkan kan tí mo ń kó tọ̀ ni ó ní eye service tó gbóná báwọn kan ní eye service tó gbóná tó àwọn kan ti máa pe bàyí sàgbà ọgbẹ́ni tí ń tèkì kíní jù ẹ lọ bẹ́ẹ̀ ó tán so bí iṣu yẹn padà ti bẹ̀rẹ̀ níta láì sọ pé kán fún òun nípa lè hùn pé òun ṣe mọ́ ìyẹn ló wá fi ṣe discovery. Báwo ni Kọ́lá Ọláwuyì ṣe dé OGBC? ohun tí mo sọ pé ìjà oníjà ló máa ń gbé ẹnìkan wà ń bàdàn tó sáyẹn aláyọ̀n láì gbọ́ prógámù yẹn púpọ̀ tó fi ṣiṣẹ́ ẹ̀ Gbénga Adébóyè kò ń gbọ́ àwọn yẹn ló wá sọ pé ẹnì Kọ́lá Ọláwuyì kan ó strong nìbàdàn ó ṣe kíní o pé wọ́n máa lé ní Ìbàdàn nìkan kan ní wọ́n lè kẹ̀ àbórí wọn burú ni àwọn kíní rédíò máa ya wèrè gọ́kẹ̀ pé kán ní kó wá rí òun ní OGBC ló ti wá bá a ní wọ́n lé ẹ lórí tó ọ bẹ̀rẹ̀ tó ń bì ó bẹ̀rẹ̀ tó pé fa lọ́wọ́ nìyẹn ó dọ̀dọ̀ ó dàbí méjì àgbẹ̀ náà ló wà bẹ́ẹ̀ pé ọ̀rẹ́ mi tó gbogbo ẹ̀rọ ti sáré dọ̀rẹ́ mi ọ̀rẹ́ mi ó fẹ́ máa ṣètò ń bí ọkàn bẹ́ẹ̀ ni tẹ́ bá gbọ́ ètò ẹ̀ bàbá ṣé ètò ilẹ̀ ni mò ń ṣe ẹ gbà pé kí ní kan tán wọ́n ní kí Kọ́lá Ọláwuyì pé kò sí ààyè bóyá láàárọ̀ bóyá alẹ́ ó tán bóyá bẹ̀rẹ̀ prógámù yẹn nìyẹn ṣé wọ́n táyé máa ń sọ pé àwọn eye service tó gbóná máa ń wà nìyẹn nígbà tí Kọ́lá bẹ̀rẹ̀ prógámù yẹn aláyé ń gba advert fún Kọ́lá yes àti lọ gba advert wọn ní Àpápá ṣé Supreme Flower ni àbí Supermaster Supermaster àti kan flower kan náà tó ìjọ tó ń bá gbá tó ń fẹ́ fún látà àti flower àwọn pípì yẹn pè kókó wá pé àwọn fẹ́ kó ṣàlàyé mọ́ ìmọ̀ ìṣe advert wọn ìjókòó aláyé ti kọ́ báyìí kìnìún kan flower wọn ní wọ́n kọ̀ pé àkántà náà kọ́kọ́ ṣẹ́ẹ̀kì owó fún straight àjọ ìlàgbà owó advert yẹn so ló wá ti aṣọ fún pé ọ̀rẹ́ nǹkan ṣe program kan tó ṣe kíní kan ní o kan fún ní kíní bọ́ ṣe relationship yẹn dẹ̀ wá ó wà ó kébẹ̀ sí ọmọ àwọn kan náà wá bá àlàyé náà pé Kọ́lá sọ báyìí kíní kan aláìdẹ̀ kò sí tí ò lè fi ṣeré ó ṣe program kan jọ kan mo rò pé káàsì náà wà ń bẹ̀ káàsì wà ń bẹ̀ a wà ní Gateway Hotel nígbà yẹn a fẹ́ lọ fún program láàárọ̀ ẹ̀wọ̀n pé ìgbà míì a máa pẹ́ kúrò ní hotel Gòkè àti wà lórí kìnní wọn àti lọ́ọ̀ṣì tó bá rí pé time ti fẹ́ lọ wọn á lọ́ọ̀ṣì Gbénga Adébóyè ìdí house kìnní kan pẹ̀lú kìnní kan Gòkè á bẹ̀rẹ̀ sí ní ṣe kìnní so báyìí àárọ̀ ọjọ́ yẹn àti ń ṣe pé ká tètè máa lọ bẹ́ẹ̀ nìkan kọ̀ ẹ̀ sọ pé dírẹ́fà Kọ́lá Ọláwuyì nìyí ló ní dírẹ́fà Kọ́lá Ọláwuyì báwo wá bí arákùnrin ó ní ọ̀gá ẹ̀ dà ó ní ó wà nílé bẹ́ẹ̀ ó wà ní hòtẹ́ẹ̀lì tí omi ojú ayé wọn wà níbi tí ó mọ̀ pé ó yẹ kóun kí mi bó ṣe ni ó yanú yàrá ẹ̀ nìyẹn ó dẹ̀ mọ̀ pé aláyé kò sí tóun kà séré orí àwọn oríṣiríṣi kan ní kíni kan eléyìí nǹkan eléyìí náà fi ń ṣe àwọn fẹ̀yìn náà ṣàlejò ni so bóyá dórí program wọn á mi kọlẹ̀ àwọn adékè aláìní kí ló dé ó ní nítorí rí lẹ́nu ọ̀làdẹ̀ ń lọ Ìbàdàn pẹ̀lú dráìvà so dráìvà yóò mọ̀ pé àwọn èèyàn yẹn nítorí tí Kọ́lá ń sọ ní mọ́tò náà ó padà sọ fún ọ pé ó ní Kọ́lá ní alálàṣe wọn lè gbàgbọ́ àwàdà náà kà sí pé gbogbo ohun tó ń sọ nípa òun pé ó ṣẹlẹ̀ pé wọn lè gbàgbọ́ àwàdà náà kà sí so àwọn eré míì tẹ́lómi máa wò pé eré yà á bọ́ sí kíní fẹ́ lòmíì orú ìgbà tó ṣe odù kan báyìí tó ní òun àwọn yalé àwọn tọ́ba àwọn ọmọ tọ́ba sọ báyìí àwọn yalé Kọ́lá Ọláwuyì gbogbo program tó ní ká kún ṣe ó fi sọ pé ẹ̀kan bẹ̀rẹ̀ sí ní pọ̀fọ̀ àwọn délé lágbájá báyìí báwọn ṣe dọ́dọ̀ lákàsí àwọn tẹ gbóyè gala wa ọmọ gbóyè gala wa lọ tẹ ó jẹ́ gbórí ẹ̀ síbí wọ́n fẹ́ mọ̀ nígbà náà ta ó jẹ́ sàn gbẹ́rẹ́ so ṣùgbọ́n
Gbénga làwà ó understand ẹ̀ torí wọ́n ti jọ wà tipẹ́ kò káǹtì ẹ̀ pé nǹkan tó lè fà bíbẹ́ tẹ́lómi ó máa bọ́ sí ìbínú. gẹ́gẹ́ bí ohun tá a gbọ́ nígbà kan wọ́n ní advert Gbénga Kọ́lọ́láwì wá pọ̀ gan bó GBC wá fi kún owó airtime wọ́n wá ní Kọ́lọ́láwì Tọ́ba Ọ̀pálẹ̀yẹ àti Gbénga Adébóyè sọ pé station fi kún owó wọ́n wá ní káwọn máa ṣe ọ̀yà ó tọ́ ni ṣóòtọ́ ni ó tọ́ ni o ìsọ̀nì tálá ilé òun ò ní wá fún program kò wá fún ọ̀sẹ̀ kan bí àbí méjì fún ara wọn lọ́tún pé ẹ̀kan wò bọ́ọ̀ máa ṣe pé kìnnì kan wọ́n ní fáwọn ọkọ̀ lè máa fi owó àwọn sáfìsì yìí nìkan òótọ́ ni kò sí rọ́ńbẹ̀ mo interview kan àbúrò wa ni tó náà ní ẹ̀bùn MC Murphy mo wò ńgbà tí mo wà ní Canada ó kọ ẹ̀rín kọ̀ pa mí ni torí tó jẹ́ kẹ́rin pa mí ni pé 23 years rẹ̀ tí Aláyé ti jáde láyé tẹ́nìkan bá tẹ̀ ń disturb yàn láti 23 years ó yẹ kó ti take over rédíò débi pé torí mi ìmọ̀ tí Aláyé fẹ́ fi mv ó jìn bí ọ̀run ṣe jìn sílẹ̀ bẹ́ẹ̀ náà ni Gbénga Adébóyè jìn sí MC Murphy with all modesty kò láì fi gbéraga sí Ọlọ́run bá mọ̀ àwọn tí MC Murphy gbọ́dọ̀ compare pé tó mọ odù sọ bóyá àwọn Kọ́mọláfẹ́ Ọláìyá kírókò àbúrò tó wà ní Ifáńká Hallelujah Bàbá Gbọ́nyin Hakeem ẹ̀ wá sọ pé àwọn level wọ́n ń sọ odù Aláyé is no exceptional kìíní ni talent ni ó yàtọ̀ ni talent ẹ̀ yàtọ̀ kò ń ṣe pé irú Ọlọ́run ni ò sí o ṣùgbọ́n nínú láì yẹn o no kò sí dísìn gan kò sí gbogbo ẹnu ni mo fi sọ ẹni tó máa sọ odù tí àwọn gómìnà tó máa fẹ́ ṣubú lórí iṣẹ́ a ti lọ Ọ̀ṣun State rí tí gómìnà bẹ ó fẹ́ jábọ́ lórí iṣẹ́ Ọlọ́run bá mọ̀ bóyá Oyinlọ́lá mi tẹ̀lé gómìnà tó wà ń bẹ̀ jọ náà Aláyé tẹ bá tẹ̀lé ayẹyẹ lọ síbi kan orí ẹ̀gbọ́n wú pé ó báyàn jáde because inú kò ṣe owó inú àdùn pé òun tẹ́ súnmọ́ rí tẹ́yìn gan ò mọ value o kìíní tí ó sọ tí bàbá Tinubu president fẹ́ ìyàwó kí ni máa ń kó wọn máa kó Guinea wá pé ẹbì ní lọ́wọ́ àwọn fẹ́sọ̀s ìyàwó Tinubu máa ìgbà ìtàn ìjẹ gọ́ọ̀nà kí wọ́n tán bá travel by Guinea ó lè yẹ bí mìíràn náà máa kó wá tán máa ní kán lọ kó fún Gbénga. nígbà tí mo mú gbogbo ayé tún mọ̀ pé rédíò kan ti wà ẹnìkan ti wà lórí ẹ̀ tó ń jẹ́ MC Murphy òun ló ṣí Gbénga Adébóyè nídìí pé wọ́n lọ́mọ kan ń bẹ lábẹ́òkúta tí ń jẹ́ MC Murphy ṣé wọ́n lọ ń jẹ́ MC Murphy wọ́n gbé tó mi wá bí ayé rẹ̀ ni wọ́n sì lò. aláwàdà ni àwàdà ni fún ara wọn náà ìgbà tí Gbénga Adébóyè kó wá mú program ní yàtà bẹ́ẹ̀ Wednesday ni Aláyé ṣe program bọ́ọ̀bù Tuesday ni ṣe bí kí n ló ń ṣe tẹ́lẹ̀ Ambrosomde ló ń ṣe mò ń gbọ́ lẹ́kọ̀ọ́ Ambrosomde close mọ́ mi èmi mo mú Ambrosomde wọ Rotary Club kì í ṣàlejò mi ní Ambrosomde very close brother mi ni ó close mọ́ mi dáadáa ó bá dárúkọ mi pé Kẹ́hìndé aṣojú Jésù ó mọ̀ mi dáadáa so Tuesday ni bọ́ọ̀bù Thursday ni Èkó in the midst eléyìí ni in the house Wednesday so má wo ọ̀rọ̀ Murphy ìgbà tí mo pe Festus pé ẹ̀yin ò gbọ́ kí ni ó ní òun sọ fún kí ni kó má dá lóhùn kí ló kà búrò Aláyé tó wà ń bàdàn ṣeun òun ní ṣeun mo má dáhùn pé bóyá ó ta nǹkan ara ń gbà yẹn ni ohun tó sọ nìyẹn sẹ. a wọ ọbẹ̀ kó ń bẹ̀ ni Gbénga Adébóyè ọ̀rẹ́ ẹ̀ kan ń tapó sí nípẹ̀rù àwọn méjèèjì wọ́n ti wà lọ́rùn báyìí ìyẹn lóògùn gan kò síbi tí Gbénga Adébóyè wọ́n bá rí oògùn pé wọ́n ń ròyìn oògùn níbì kan yóò débẹ̀ o. já máa sọ pé Gbénga Adébóyè lóògùn ṣe rí àwọn nǹkan wà tó yẹ pé tí wọ́n bá ṣọ́ra àwọn a máa fẹ́ wá nǹkan láti protect ara ẹ̀ tí wọ́n bá ṣọ́ra a máa wá tó táwọn kan bá wà tó jẹ́ pé wọ́n láìkí láìní yẹn tí wọ́n bá sọ fún Aláyé pé ẹnìkan gùdù bí kan ó ṣe kíní kan bó jẹ́ Muslim náà lọ sọ fún ó máa tẹ̀lé yín lọ ni ó lè wá gba nǹkan yẹn kó máa lò àwọn àfáà kan ti wá sí ọ́fíìsì tán láwọn ṣe tírà kan so Aláyé fún wọn lówó wọn lọ so ìjọ kan wá tún padà wá
kọ́lọ́n fẹ́ràn pé bàbá Gbẹ́ngà Adébóyè wọ́n wà ní Èkó ńjọ́ yẹn so èmi náà wà lẹ́kọ̀ọ́ so wọ́n ṣe dé báyìí wọ́n ti jókòó tí aláìfidé àwọn fẹ́sọ̀sì ń sọ pé ẹ máa lọ o ọ̀gbẹ́ni tí ò tètè dé tó bá máa fi dé another level ló máa wà o ó máa ti wà ní another level tó bá máa fi dé o wọn ò gbọ́ wọn jókòó dé wọn láwọn fẹ́ ṣe wọ̀n tú fún so ìyẹn náà ló yà láìdé òkè bóun bá dẹ̀ ṣe dé kọ̀ bẹ́ẹ̀ ní ìyàwó ní kíní ọ́fíìsì ni báwọn yẹn ṣe ti àwọn kan fẹ́ rí látẹ̀kọ́ wọn jókòó bí bàbá wà ní nítorí bí kíní ẹ̀ bí ká ṣe bẹ́ẹ̀ pé òun ìtẹ́mà ti àtẹ́ǹdì sí ọ̀rìn main office ni bàbá jókòó sínú ọ̀dọ̀ níbi táwọn èèyàn máa jókòó sí so bọ́n ṣe wọlé ti aláyé nìyẹn tó ń sọ pé àwọn fẹ́ ṣe wọ̀n tú fún pé iye báyìí ni ìyẹn bàbá kọ̀ gbọ́ lọ́hùn nínú ilé ni pé èèlò náà pé ẹgbẹ̀rún kìíní kan bá mi ẹ máa wọ ẹjókòó yìí pé èmi lẹ́lẹ́ fẹ́ ṣe kìíní fún ohun tí ẹ mú wá ń jẹ́ ìṣẹ́ rẹ̀ pé mo lò mo fún yín lówó ní pé ìrìn ẹsẹ̀ yìí ó kọ̀ náwó sókè níbi ọ́fíìsì ó ní ń tẹ́ kó wá rẹ̀ òun rè mí gbọ́dọ̀ tó rí yín bímọ so àwọn kankan wà tóun náà máa ń ṣe òun gbọ́n kò mọ bí ọyọ wọn lọ because he's a great prophet ọlọ́run bá mọ̀ ṣùgbọ́n ṣẹ́ni tí èèyàn bá mọ aláyọ̀dẹ̀ àǹkan tí advantage tí mo fi láì Tọ́ba àti Kọ́lá ní láìní ju aláyé ńgbà míì nìyẹn Gbẹ́ngà Adébóyè torí àwọn yẹn package àwọn ó lè súnmọ́ Kọ́lá Aláwìyé ẹni àwọn ò lè súnmọ́ ẹni àwọn tó yẹ pé Gbẹ́ngà bá dé ìbárí ọmọ cameraman tó sọ pé kìnnìkan ṣé ọmọ tẹ̀lé wa ni ẹ̀yẹ́yẹ́ ó ti yá nìyẹn òun ò ní screen yàn pé àkádá ọ̀tẹ̀ ká ṣe tí ó bá tún yíyan sọ pé bàbá ẹ jẹ́ ká dé kinní kan ó tún ti yá ni so lifestyle ó ti jẹ́ kó wà accessible sáwọn èèyàn jù. Gbẹ́ngà Adébóyè wà accessible ju Kọ́lá Aláwìyé you by far àwọn Kọ́lá Aláwìyé kẹwàá àwọn kan akọ̀ ti dé sáré lọ no kò ní fàyè yẹn lẹ̀. Tọ́ba náà wà accessible ṣùgbọ́n Tọ́ba náà ó restrict ìwọ náà wọ́n máa mọ títọ́ba ṣe lẹ́yìn àwọn tó nítorí ẹrù kankan ẹrú yín àwọn yẹmí jìgan kankan bẹ́ẹ̀ òun náà ò fàyè kíní bẹ́ẹ̀tì ìjọba ti parí prógámù àmì èèyàn ló máa dúró kò ní kílọ̀ kọ̀mpútà máa ń jókòó sí lẹ́yìn OGBC area guest house ọ̀dọ̀ màmá ọ̀ṣọ́bà ní ọ̀nà ìpínṣùkò òótọ́ ni àwọn èèyàn tó máa pa àwọn èèyàn tó jẹ́ tiẹ̀ náà ó lè ní ṣẹfẹ́ àlà ń bolo wà má bọ̀ àbúrò mi àti pàwọ́ rẹpẹtẹ ó ti wà ń lẹ̀ jẹ́jẹ́ lógọ̀ ẹ má bọ̀ ẹ má bọ̀ ọ máa pèrò wá ní. Túndé ṣó ẹ̀bí. àríyá ló ìjọkàn àpawó kan ní OGBC àti náwó yẹn lọ mo ń ṣẹ́jú tó dìrà àdàkùn gbẹ̀jà kẹ́nìbọ̀dì gbẹ̀jà máa mú tó wù yìí máa ń ṣẹ́jú ó ti gẹ̀ẹ́tì wọ́n á ní ló lòun ọkọ̀ ọmọ wa ṣe bẹ́ẹ̀ kó fẹ́ tà sọ̀rọ̀ ń ta mo ní àlàyé owó yìí ti fẹ́ tán wọ́n ní nígbàgbọ́ ni wọ́n ti pa ó dè àdékò ìkọ̀dá lójú ó lè gbé kínní ẹ̀ nìyẹn fẹ́sọ̀s àbàyá ẹ ìyẹn ní bẹ́ẹ̀ ní sà ó ní ṣé àti ló àyẹn ni wọ́n ti sanwó láti ojú Lagos State Government wọ́n á sanwó kan bàbá ń sọ fún ẹ yọ owó ń bẹ̀ kẹ́ lọ jẹun kẹ́ mú tí kẹ́ gbọ́mọ kan kẹ́ ṣe pa ó ní ẹ lọ gbé tó bá wùn yín náà mọ̀ ẹ yọ kẹ́ lọ yọ owó ń bẹ̀ kẹ́ náwó tí ń sọ fún wọn ti pa ó dè wá wọ́n ẹ máa jáde lọ jáde so he's a carefree person. Cheerful giver. Gbẹ́ngà Adébóyè àti olórin kan wà tí mo fẹ́ ká sọ̀rọ̀ ẹ̀ briefly tá máa ń mú délé wo orílẹ̀ olórin yẹn jẹ́ Túndé Ṣóẹ̀bì. Báwo ni Túndé Ṣóẹ̀bì àti Gbẹ́ngà Adébóyè torí mo rántí pé ẹnì kan wà tán lẹ máa ń lò ń gbà yẹn. ẹnì kan wà ṣùgbọ́n aláyé ló ná fún Ọlọ́run ẹni tó fún ìpẹ́rù ní bọ̀dá yẹn wà. wọ́n lẹ́yìn lè mú ọ lọ́bẹ̀. èmi ò mọ ẹni yẹn rí tẹ́lẹ̀ Olújọ mọ́ ń gbọ́ ọmọ Sẹ̀lẹ̀ gidi ni mí. aṣojú Alágẹmọ ló ń pè yín ṣe mọ̀. rísì tán fi pè mí láṣẹ ra mi máa sọ fún yín ẹ̀wọ̀n pé mi ò ní parọ́ fún yín ọ̀tọ̀ ẹni tó torí títí Gbẹ́ngà Adébóyè aṣojú Alágẹmọ ló ń pè yín. ẹni tó jẹ́ kí aláyẹmọ ẹni tó fún ní ẹni yẹn ìmọ̀ tó sọ fún ẹ ṣé o táwọn èèyàn bá ń sọ feature something kò wọ́n mọ òótọ́ Allah ló mọ ẹni yẹn kọ́lọ́run foríjì Allah. Aládé Ọ̀nàsànyà. òun ló mọ ọmọ pẹ̀rú ni àǹfọ̀mọdé ògbólú ń fẹ́ lè ní aláyẹ ló jẹ́ ń dé pẹ̀rú rí Ọlọ́run gbọ́ ndé ń bá sọ fún fáàtì mi òun ló jẹ́ kó mọ bọ̀dá yẹn so ìjọ tí alẹ́ bá dẹ̀ rí nǹkan lọ́wọ́ yẹn tó sọ pé ó lè ní kan bá òun ṣerú ẹ̀ ó wá jẹ́ òótọ́ ni o kò jẹ́ òótọ́ o tẹ bá ní kó fi ṣe anínú ìyẹn gangan ló ń fẹ́ èló lẹ máa ṣe ó ti sọ fún Tọ́ba rí Tọ́ba Ògúnjẹdí kan báyìí
ó kọ̀ rí lọ́wọ́ tó bá ní ọkọ̀ ní eléyìí ẹ̀rọ bá ní ogun jẹ̀dí nǹkan kan kéré fún èyí ó da gan ní ṣékún fún ọwọ́ bá ṣe tèmi tó bá ní ọ̀hún àníkan bá ṣe tèmi eléyìí gan eléyìí tí ẹ̀yìn ni mò ń fẹ́ so bó ń ṣe rí nìyẹn kò sí nǹkan tó wà ń bẹ̀ so tó aláyé wa ni wọ́n mú báyìí àwọn ìbáyìí tó bá sọ pé kí nǹkan pa ọ́ dé gbogbo yẹn mi ò ní bìlífù rẹ̀ nítorí jẹ́ kémi ní bìlífù rẹ̀ máa sọ ṣe rí ibi tí mo ti wá lódògbólú ẹ̀gbọ́n dad mi ìdílé dad mi àwọn ní igbákejì alágẹmọ àwọn ló ń jẹ́ ìkejì òtú ní àwọn torí òdògbó ní gbogbo lọ́rọ̀ alágẹmọ Ìjẹ̀bú ti wá so ìjọ kan a wá lọ ṣe fíìmù tí mo sọ pé ǹjẹ́ ti gbọ́. ẹran gidi tí kì í rá lórí iná ẹran màálù ẹran àgbò ẹran ògúnfe bọ́dún iléyá ṣe ń bọ̀ yìí ẹ máa bọ̀ lọ́dọ̀ KK God Bless Nigeria Enterprises Limited ẹran ti wà lọ́dọ̀ wọn bìbà láwọn ẹran tí ṣara lóore tí kì í fa ìsàn sínú láàgọ́ ara látàrí ti ìtọ́jú tó péye èyí tí wọ́n fi sìn àwọn ẹran náà bọ́dún iléyá ṣe ń bọ̀ yìí ẹ wá ra ẹran àgbò àti tògúnfe ẹran màálù wà àwa là ń sìn fúnra wa o a kì í ṣoníbàràdà KK God Bless Nigeria Enterprises Limited wà ní 1 Pakudi Village adjacent Pakudi Healthcare Center Ọ̀fọ̀bádà Pakudi Ogun State tàbí ká ẹ pè wọ́n sórí 08156814520 KK God Bless Nigeria Enterprises Limited ẹ lè kàn sí wọn lẹ́gbẹ̀lẹ́ àmọ́sùn GRA Ìbàrà Abẹ́òkúta bọ́dún iléyá ṣe ń bọ̀ yìí àgbò gẹ̀gẹ̀rà ògúnfe tó gbọ́ káká màálù bọ̀kùà lọ́wọ́ sìn lọ́dọ̀ ti wá o ọdún yóò yẹ ẹnu wa ò sì ní kọ́ ní jíjẹ. wọ́n wá lọ ṣe fíìmù tí mo sọ pé ǹjẹ́ ti gbọ́ pé kí ni Òdògbó láti lọ rìkọ́ọ̀dù nú ẹ̀ ilé ẹ̀gbọ́n Aróbíẹ̀kẹ́ ńlá lò àti àyàwọ̀n sí níbi àwa parí ẹ̀ sí OGBC tí kìnìún náà ṣe náà òun kìnìún tó máa ń ṣe ọ́ báyìí kí ló kà búrò wáyé ọ̀pẹ̀bẹ́ tá a lọ wá padà parí ẹ̀ ní OGBC nígbà tá a wá ṣe kìnìún yẹn a lò bíi 3 days ẹ̀gbọ́n yẹn ilé yẹn tóbi gan kọ̀ fún wa ní akọ̀wé ṣe fàájì wa ń bẹ̀ nígbà tá a wá ń lọ wọ́n wá ṣe kíní alágẹmọ láti ṣòsí ń bọ̀ pé kíní alágẹmọ báláì ṣe kọ̀ rí kíní yẹn ní àkélélẹ̀ mo ní àkíní alágẹmọ ni ọmọ Òdògbólú ni the headquarter fún alágẹmọ ọ̀tán tí mo fi kóra mi sí aṣojú alágẹmọ n tó bí gangan ni mo sọ fún ẹ kò sí nǹkan mi ò Ọlọ́run gbọ́ bó ṣe wá dé kò sọ nǹkan kan o ọkọ̀ di bóyá following Wednesday yẹn ni tó àtúntúndé lónìí kìíní kan mi àbẹ̀fẹ́ òkè wọ́n máa ń bàtà ní ilé àbí ẹ̀dùn ẹ̀ tó ti ní máa yàtọ̀ gbogbo sókè lọ́hùn wọn mọ̀ yìí ó bẹ̀rẹ̀ ó látòní lọ má ṣe o àwọn èèyàn máa fẹ̀sìn tàn wá àṣẹ Kẹ́hìndé lò àṣejú alágẹmọ ni ó tán tààrà ìbàdàn ti pè ní orúkọ kan ó ti mú ẹ lórí kò sí bó ṣe fẹ́ yẹ̀ sí mọ́ orúkọ ẹ ṣe wá nìyẹn àṣejú alágẹmọ àṣẹdẹ́gẹmọ ìjọ tí ìgbà tí mo wà lóṣogbo ìkórè ìṣẹ̀lẹ̀ kan wà tá a ṣe headquarter ìṣẹ̀lẹ̀ ní Òṣogbo bàlá ẹ ṣe dé ni kò sí bí bá wà wá ṣáà ó kọ̀ débi ìkórè yẹn ni òde Sunday bá ariwo gbogbo ṣọ́ọ̀ṣì dàrú Gbénga Adébóyè ó dédé bóyá ìgbà máìkì tó kọrin báyìí tán pa ó rẹpẹtẹ fún wọn ó kọ̀ gbé máìkì ó ní òun rí igi ńlá kan fẹ́ wo nínú ìjọ pé ká gbàdúrà gan bàbá tó jẹ́ olórí fún Ọ̀ṣun ṣe wọn àárẹ̀ ti ṣàlàyé bàbá Adékànbí ni báláì ṣe ní igi kan fẹ́ wo nínú ìjọ àṣẹ ọ̀gá ọlọ́pàá kan tó wà ní church wa ó ti kúrò kan tó parí ìkíní kò ju ọ̀sẹ̀ tó tẹ̀lé báyìí jáde láyé prophet original ó wá sọ wọn bẹ́ẹ̀ wọ́n ipa ó jọ pé táwọn olùṣọ́kọ̀ tí ń fún ní kíní pé kó wá sí kébà wọ́n ní ẹ rò pé mo kàn wá mí wá ọ̀rẹ́ mi ló jẹ́ ń wá bí aṣojú alágẹmọ tẹ́yìn ń pè ní pèsè lẹ́yìn ó tún Déjàyè náà gbà tún padà sí Abẹ́òkúta tá Déjàyè inú ṣọ́ọ̀ṣì ló ti sọ tó pawó fún ọ̀rẹ́ pẹ́tẹ́ báwo ní táwọn yẹn onígbìnrin tí ń pè pé ó gbọ́dọ̀ wá sí Kórè àwọn ní òun déédéé wá bí Kẹ́hìndé Ìdòwú tẹ́yìn ń pè ní kíní aṣojú alágẹmọ ló jẹ́ wá bí so ohun tó orúkọ yẹn fi orúkọ yẹn tó àwọn lọ̀tẹ̀ tí a gbàtà padà sọ pé aṣojú Jésù wọ́n sì insist èmi àdúró sáàrin ó lè ní aṣojú àyẹn ló burú jù
tó rà nímọ̀ ìtàn fẹ́ sọ ń bẹ̀. àdá fún ẹ so ètò fẹ́ sọ ẹ nímọ̀ nínú ẹ so ẹ bá pẹ láṣẹjú alága ṣé o mọ̀ pé ibi tó ti mọ ibi tó dúró sí bẹ́ẹ̀ni ẹ ń sọ pé aṣojú Jésù àti mọ̀ pé èèyàn tèmi ni irú àbúrò mi kan báyìí ó súnmọ́ ẹ wọ́n bá sọ pé ará ilé ẹ ní ọ̀tá ẹni kéjì olùṣe ẹni. aṣojú ló ń pè yín. aṣojú alága òun tẹ máa sọ pé aṣojú alágẹmọ ni gbàjọ jẹsẹ lẹtú àwọn àti ẹni ìtàn ẹni sọfíọ yẹn ó wà ní Canada pẹ̀lú mi. so borúkọ yẹn ṣàṣewá nìyẹn Túndé Ṣóẹ̀bí ń kọ́ kí lẹ lè sọ páyà àti Gbẹ́ngà Adébóyè. Táláì bá rí tálẹ̀ǹtì yàn náà pé Túndé Ṣóẹ̀bí ni ó ṣeré fún ìkómọ ọmọ mi kan tọ́dọ̀ tàbí ní Sàdákì. Táláì bá rí tálẹ̀ǹtì nǹkan tí Tóbi máa ń tẹ̀ piano yẹn tó máa gbé bí àbá yẹn tó fi ń tẹ̀sí ara ẹni Ọlọ́run bá nǹkan kan báyìí ló kàn máa pík lára èèyàn tó máa fi láìkẹ́ ó tọ́ ó ti gbèrè kan fún Ṣóẹ̀bí rí mi ò bóyá Ṣóẹ̀bí kọ́ lọ́n fọ̀rùn kan ó gbarú owó yẹn láti London ló ti gbèrè yẹn mi mo lọ kówó yẹn ó kàn pè mí kẹ́hìndé ni mo ti gbowó kan fèrè fún Ṣóẹ̀bí lẹ́kọ̀ọ́ yẹn báyìí ni mo lọ sanwó yẹn fún ngbà yẹn Ṣóẹ̀bí ń gbé Lanto Road kò jẹ́ síbi eré àbí ilé ọ̀dọ̀ àlókè kan báyìí. mo rántí ijọ́ kan tá a lọ sọ́dọ̀ kábíyèsí Ìléwó Orílẹ̀ Pẹ̀lá Toríṣe. torí ó fẹ́ máa yọ ọ̀rọ̀ ẹ̀ tẹ́lẹ̀ tá a lọ sí Ìléwó Orílẹ̀ Pẹ̀lá Toríṣe lọ́jọ́ yẹn. àtoríṣe tá a lọ ṣe fàájì torí tó bá ti ń parí gbọ́ngàn wọ́n máa ti dáná lẹ̀ dìbò ní àwọn tá a bá fẹ́ bí mo jíjẹ ní kábíyèsí kí àkókò kọ bàbá yẹn ti ṣe lódò. kábíyèsí Michael kíní kan bàbá yẹn Adégbóyè. aláì máa ń pa wọn bí ọtí ni. bẹ́ẹ̀ni ẹ já sọ̀rọ̀ nípa bàbá àrà Gbẹ́ngà Adébóyè kí lè sọ pa. tó ti bàbá àrà yẹn ní tó ṣojú èmi náà ni mọ̀mọ́ ọkọ̀ aláì láìkí kẹsẹ̀tì kan ní bàbá àrà ṣe ṣọ̀n pé bàbá àrà close mọ́ tó bá ju aláì lọ so aláì máa ń wà fẹ́ yárí careful pé tẹ́nìkan bá close mọ́ yẹn kò má dà tó ń fẹ́ ajá kẹ̀ lọ́wọ́ ẹ nìyẹn. so ó kò wá dé ìta nǹkan báyìí ló wá ní ọ̀gbẹ́ni èèyàn tọ́ba yẹn ó dà pé kíní ò ní mọ́tò ó kò ní fíìmù ó dà pé kò sówó àwa ní èèyàn tọ́ba yẹn tá à ń lo kẹsẹ̀tì ẹ̀ yẹn pé kàn jẹ́ kókó ní kó wá róhùn bí bàbá rà ṣe wá nìyẹn ló wá ní kẹsẹ̀tì ẹ báyìí tó ṣe nìkan pé èlò ni ẹni tó ṣe fún ẹ lónìí ọ̀hún fún olówó ẹni ẹ bóyá wà ní Kétu àwa wá pé bàbá rà pé pẹ̀lú kẹsẹ̀tì tóun bá fi lè fowó ra kẹsẹ̀tì òun kẹsẹ̀tì yẹn gbọ́dọ̀ ti dáa ni wọn ò fún ẹ ní pé ṣé olórin tó lè ṣe ọwá nìyẹn ó ṣe pé kí lórúkọ bọ̀bọ̀ yìí náà bọ̀bọ̀ tó ga báyìí Gálásì ó kọ̀ pé Gálásì ni Gálásì ó lè ní dádì ẹ lọ́rọ̀ aláyọ̀kú mọ̀ lọ sọ bàbá ẹ jẹ mí ló ń gbà kíní kan yẹn bẹ́ẹ̀ ni sà ní fẹ́ gbé olórin kan fún ẹ gbogbo owó tó jẹ́ mi sì mú dání má rí fẹ́ gbé olórin kan fún ẹ tó máa gbádùn gidi gan olórin kan pé kíní kan bàbá àrà náà pé kíní kan pé ó máa gbé kẹsẹ̀ tó kó kọ́kọ́ lọ mú owó báyìí wá ìgbà yẹn ni bàbá àrà ṣe owó ara v-boot nígbà tí kẹsẹ̀ tí wá ta gan aláìkọ̀ tó pè ní pé Gálásì ó lè ní ó ti ta gan mo mọ̀ bó ti ta ra mọ́tò kó gbé fún ìyàwó ẹ̀ jẹnẹrétọ̀ tuntun ní kí náà wá fi dúpẹ́ Gálásì aláìní náà tó ń jẹun náà náà jẹnẹrétọ̀ ló gbé wá yìí so bí bàbá rà kọ́ ṣe wá close nìyẹn ìyẹn ló fi ṣe kẹsẹ̀ tí wọ́n báyìí kíní kan mò ń jáde lọ kíní kan òun ni yẹn ṣáà gan oyi ti gidi gan bàtà láìbẹ̀ bẹ́ẹ̀ sí ní polówó ẹ̀ gan tó mú òun àti bàbá rà close. Aláǹgèrè. so táwọn kan bá sọ pé ṣe mo gbọ́ kíní mi lóò fẹ́ sọ̀rọ̀ ní ọ̀dọ̀ ẹ̀ ń sọ tèmi jọ́kọ̀ tó sọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ mi ò mọ̀ wò báyìí kọ̀ rẹ́rìn pé àwọn làwọn jáde fún wọn no wọ́n lè wò join data àwọn Gbẹ́ngà Adébóyè ló initiate àwọn ló initiate kìíní yẹn Abẹ́òkúta ẹ̀dẹ̀ náà ti bẹ̀rẹ̀ àwọn tó Gbẹ́ngà Adébóyè ló bẹ̀rẹ̀ ó wá kó àmì gbà kí la lè fi ràn kíní lọ́wọ́ Yínká ó tán wọ́n lè ní pé ok òun bìlí pé ó dẹ̀ lè má rí bẹ́ẹ̀ o pé ó bìlí pé Kọ́lá ò ṣètò impression tó ń ní nìyẹn impression tó ní nìyẹn to be sincere èèyàn gbọ́dọ̀ parọ́ ó bìí pé àwọn Kọ́lá ò ṣètò pé káwọn bó ibẹ̀ sí ní ṣe tí gbogbo àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ náà bẹ̀rẹ̀ tí wọ́n fi ń gbé láti state kan ṣe kíní kan fi bẹ̀rẹ̀ nìyẹn so
that is only to bet ó close wọ́n close gan ó close ìgbà tí ó fẹ́ ṣe kíní ó gbé mọ́tò wò fún kíní pé kó lọ Aláyé kíáfì ni nígbà tó fẹ́ ṣe fíìmù òní ni Volvo àbí Benz ló gbé fún máa dárúkọ Yomi Fastanso so bóyá ànìkan mọ̀ pé àwọn air service wọ́n yọ ọkọ̀ Aláyé nìyẹn pé ṣe Gbénga Adébóyè pé bọ́n ṣe ń lo mọ́tò ẹ̀ ń kiri bí ń lo Yomi Fastanso nínú Ìbàdàn kó ó kọ̀ ń lò kúlò bí inú ṣe bí Aláyé nìyẹn òun ni ò ṣe jẹ́ pé Yomi Fastanso ló star fíìmù yẹn Yẹmí Ṣọládé ló padà wá star ẹ̀ torí ọmọ mi second daughter mi ló ṣe ọmọ ìyàwó nínú ìta ṣe ní Ìkòrò Aké church Ìkòrò Aké lọ pé ayé ọ̀la pé òní ni ìhun kíní ohun di méjì very humble guy Wáídì Jàdó Adéjì méjì wà ní US very humble Ọláìyá close mọ́ Aláyé bet believe for ẹnu di méjì ojú ti Ọláìyá ní sòtọ̀rọ̀ Ọláìyá lè sọ ó lè counter it's my brother junior brother ló jẹ́ ìjọ kan tó ń ṣe interview ó fẹ́ lè sọ pé bóun pẹ̀lú Gbénga Adébóyè lẹ́gbẹ́ bọ̀dá ni tá bá dé òkè láǹtọ̀rọ̀ mi tó ń gbé ńgbà yẹn bọ̀dá ti dé. Gbénga Adébóyè àti Ṣẹ̀fíù Àlàó. ọmọ oko àbúrò mi gidi nìyẹn Ọlọ́run ọba mọ̀. Ṣẹ̀fíù Àlàó. Ṣẹ̀fíù ò ní lọlẹ̀ lágbára Ọlọ́run. kí ló dé tó ọ̀rọ̀ Ṣẹ̀fíù wá mú yín lára báyìí. Ṣẹ̀fíù wo wàá ṣe oríire ó ní jábọ́ ó ti ga ó ní wálẹ̀ Ṣẹ̀fíù jọ mí lójú. 7 years ago ni mo ṣe 60th birthday ní Canada Diamond Age mo ò tiẹ̀ fẹ́ pariwo ẹ̀ torí Ottawa lèmi wà capital Canada ni mo wà ní mo gbé bẹ̀tẹ̀ àwọn bọ́ọ̀sì mi pọ̀ ní Toronto wọn torí àwọn ọmọ Nàìjíríà pọ̀ ní Toronto lọ ní irọ́ o Toronto ní kẹ́ gbé wá kíní kan ni wọ́n á ní Toronto ìtẹ́ mi pé èmi dẹ̀ rí mo lè mí gbọ́dọ̀ pọ́nra mi lé mo quiet níwọ̀nba mi ò ń ṣe tó bẹ púpọ̀ mo mú àwọn èèyàn gan ṣùgbọ́n mi ò máa ń wà reserved mo bá ní ẹ pé Ṣẹ̀fíù náà ìní kan fún mi ẹ là fẹ́ gbé Ṣẹ̀fíù láti Nàìjíríà wá bí Ṣẹ̀fíù san owó tíkẹ́ẹ̀tì tiẹ̀ ó tún san ti Latin láti ṣe MC Ṣẹ̀fíù Àlàó ọ̀nà ẹ̀ ò ní dàrú o àmín Ọlọ́run ti ṣàánú ẹ̀ lára onífújì tí ó parí tó lówó lọ́wọ́ ní Ṣẹ̀fíù àwa mọ̀ ó mọ̀ pé mi mọ̀ pé òun lówó lọ́wọ́ Ọlọ́run ó ló jẹ́ àwọn tó lówó tó nú àwọn onífújì ẹ̀ o tá bá yọ Marshal tá yọ Olúayé ẹni máa sọ pé kó gbẹ́nu sọ́wọ́n amúra o nínú téèyàn tó Ọlọ́run kẹ́yàn èmi mọ̀ Ṣẹ̀fíù dáadáa àbúrò mi gidi ni tó bá wọ Canada tẹ̀sí náà pè mí àlóhùn ló sanwó Latin wá sẹ́ẹ̀ ṣebí Latin ló ṣe MC èrò tí wọ́n ṣe ọmọ báńkẹ́ wá láti US Lọ́lá Àlàó gbogbo èrò kún bẹ́ẹ̀ ni ṣiṣẹ́ bẹ́ẹ̀ dè mí ó le jù Ọlọ́run dẹ́mi wá sí 70 bóyá gbà ní Pasuma máa sanjọ́ fún the first travel tí Ọlọ́run lò mí fún. So the first travelling Pasuma yìí ni. èmi lọ́lọ́run lò fún. ṣé Pasuma. bóyá ó lè rántí. èmi ni mo connect Bùnmi Jẹ́yàn ló gbé lọ. ó sanjọ́ fún Bùnmi Jẹ́yàn tó nígbà tí bàbá Bùnmi kú Bùnmi sọ fún mi ó pè mí pé àti Pasuma máa ló máa ṣeré. ó dẹ̀ lọ sí ìlà ó ṣeré fún. so nígbà máa ṣe 70th birthday lágbára lọ. nígbà tí Aláyé wà òkè ẹni tó mọbi tó wà torí kò lọ sí Ilé Street hòtẹ́ẹ̀ kan ló wà lọ́mọdé lára àwọn tó lè mọ̀ sọ pé òun wọ ọbẹ̀ mo wà nù àlejò bí mẹ́ta àti mẹ́rin tó mọ̀ pa Aláyé wà mẹ́. ìgbà Aláyé sọ fún pé tọ́wọ́ Ọlọ́run bá ti ṣe pé o máa discard many things pé àwọn tó máa close mọ́ máa jẹ́ kó reduce pé àwọn wèrè táwọn kó kiri pé problem. ẹ ń sọ̀rọ̀ àwọn tó bá Gbénga Adébóyè ṣiṣẹ́ ẹnìkan wà tí mo ṣe ń expect kẹ́ sọ̀rọ̀ ń pa ẹ̀ tẹ́ ẹ̀ sọ ń pa ẹ̀ rárá. Ṣínà Abímbọ́lá ń kọ́. Croconic. Ṣínà Abímbọ́lá is a good person and he's a learned person. Aláyé ló sọ ní Croconic ní pé tó bá kọ òyìnbó báyìí ẹ̀ mọ̀ pé èèyàn kọ òyìnbó. ní ìmọ̀ tó ṣẹlẹ̀ o ó dà pé Kọ́lá Láwì iná jọ wà tẹ́lẹ̀ bí àwọn kan ó ṣàṣẹlẹ̀ Aláyé ní kó máa mi kọ́ jẹ́ ká gbàgbé because Aláyé ta sóhun náà yes ẹni àwọn kan ló lọ sọ fún Aláyé pé lágbájá sọ báyìí
aláyé ògbìn ṣe spirit àwọn kan ló lọ sọ bẹ́ẹ̀ fún pé ó ní ọkọ̀ náwó nàkúnà kò kọ́lé kò rálẹ̀ nìkan so aláìdẹ̀ẹ̀dẹ̀ kò believe nínú property kò kọ́lé kò rálẹ̀ ṣótán jagun ti gbàgbé mo pẹ̀lẹ́ tó jẹ́ parí ilé àkútè ẹ̀mí ò ṣe ìyàwó lọ́wọ́ fámìlì ọ̀rọ̀ láńlọ́ọ̀dù pariwo lémi lórí àbẹ̀fẹ̀ kò dẹ̀ gbọ́ pé mo sùn ta kí láǹfààní búlọ́ọ̀kù tí mo rà tẹ́nìkan ń bẹ lọ́sibítù tó fẹ́ kú Gbénga Adébóyè. Aláyé táwọn bá ní ìṣòro kẹ́mà àti rí ni kẹ́dẹ̀ bá mood ni kẹ́ máa ṣọ́ mood tó bá ti ṣọ́ mood ọ̀ tó ti bá rà wá sọ̀rọ̀ pé ṣé o lè bá bèrè san ara ní yes. tó ń ṣe mood àbí kà á dá fún ọ. àdá fún ọ ni ìyàwó èrè ní kinní kan so fi wá láti mọ mood ẹ̀ ẹnìkan ní tàbí Yẹmí Àyìndé ó ní mood làwọn máa ń ṣọ́ Yẹmí Àyìndé ó mọ Aláyé dáadáa ni mood ni tó bá ti ṣọ́ mood ẹ̀ kó gba 1 million báyìí wọ́n yẹ pé káàsì ló sọ fún pé ọ̀gá nǹkan báyìí tẹ̀ kí n gbé èlò ní owó tó ń sọ̀rọ̀ yìí 200,000 ní bàbá ẹ̀yọ 200,000 fún. ẹ̀yọ fún ẹni pé máa kọ́kọ́ electronics gidi tẹ́ kọ́kọ́ máa rà báwo lẹ ṣe rà. mi mọ̀ pé gbogbo tí káàsì bá ṣe first class ni Ọlọ́run tó nígbà tá a máa mọ káàsì ṣàpọ́n ni bóyá Aláyé kọ́kọ́ ra rédíò fún ẹnìkan bóyá bàbá yẹn wà lọ́rọ̀ olómore mi tẹ̀dọ̀ rántí ọgbàlagbà máa ń gbọ́ program Aláyé. bàbá Adénírègùn bàbá kan báyà Adénírègùn. ọpọlọ oníjọ so báláyé ṣe bẹ̀rẹ̀ ni wẹ́rẹ́wẹ́rẹ́ bẹ̀rẹ̀ bí mi ṣe wá mọ káàsì yẹn Ọlọ́run dẹ̀ tí wàá bẹ̀rẹ̀ sí ní sílẹ̀kùn ayọ̀ fún mi wàá kú bá máa ra CD ẹ̀rọ wẹ́ẹ̀ ni wọ́n ti rà ọjọ́ kan ta kọ́kọ́ à ń bọ̀ ọjọ́ kan ní bó ní ọ̀dọ̀ ọmọ ọ̀dàgbà pé ọmọ yẹn fẹ́ràn mi wọ́n ní ó ní ọ́fíìsì ní ọ̀nà Ìjẹ̀mọ̀ orí òkè báyìí yabẹ̀jọ́ ẹ̀ ni ó kọ̀ rí kíní rédíò kan tó gbà ní ọ́fíìsì ó ní irú rédíò yìí lọ ń lò lọ́fíìsì gbé fún ọmọ tó ń tẹ̀lé ẹ yìí ṣẹ́kìtì ẹ yìí gbégbégbé ó yá ẹ lọ ọ̀dọ̀ káàsì kan lọ gbé kíní rédíò kan wá fún àbúrò mi ó ra àjọ yẹn ohun bóyá nìkan tó bóyá ìyàwó láti lórí ẹgbẹ́ rédíò kan fún kíní kan ó kọ̀ gba rédíò jọ ó fẹ́ ra gbogbo ṣọ́ọ̀bù káàsì tán ní káàsì bá pè mí pé bàbá gbogbo ṣọ́ọ̀bù ti ṣe kí n bá lọ torí Aláyé ṣòro lọkọ̀ approach ẹni àwọn ìlọ́ọ̀dá o yóò kọ́ lọ approach torí múùdù ní lórí káàsì sọmọ kọ̀ pé lẹ́kùn ní Aláyé káàsì gbogbo ṣọ́ọ̀bù lórí ọtí kan àwọn ọmọ tó yẹ ká ó fẹ́ ń grow ni ó ní owó wà lọ́wọ́ ní kó máa bọ̀ dẹ́kọ̀ọ́ ṣébí kò ló ti fẹ́ lọ lọ jà á fún lówó owó wà bí káàsì lọ bá ní kò fún mi káàsì fún mi lówó nígbà tó dé o ìgbọ́n ó rajà rẹpẹtẹ dé ìgbà tí màá ra CD mi mo ra CD ní 31,000 bóyá 500 ó dà bóyá 2 years ago ni mo ṣe fún àwọn yẹn mo ṣe fẹ́ nìkan nígbà tí mo kọ̀ dé láti Canada mo ṣe ìbá ní ilé wa ní 26 years ago story 26 years ago lẹ́ ń gbọ́ yẹn Ọlọ́run CD yẹn Sony ó burú jù tí ẹ bá pí ẹ báyìí ẹ máa gbé gbìgbìgbìgbì bóyá ó ń ṣe náà ń fa owó àwọn kìnìún yẹn kò tó 30,000 gbà yẹn o àmì ìtẹ̀dẹ̀ rántí most of àwọn ọjà tí mo ta ń gbà yẹn gan mo ṣe ní receipt yẹn mo ń tọ́jú ẹ̀ ni. torí nígbà tí mo wo kìnìún mo ní mo wá lò nígbà tí mo wá kọ̀ dé ibi tí ẹ mo bá ní sitting room wa ní àdìgbẹ́ ní Kúforíjì Olúbi máa ní kí ni mo tẹ̀ fẹ́ fi mi kọ̀ pé bọ́ọ̀ kan báyìí ni mo ní kó kìnìún yẹn máa lọ bọ́ọ̀ yẹn ó ń yíra ń lẹ̀ ni ẹwọ ọdún yẹn so cars bá máa gòkè ní o ní jábọ́lágbá lọ. bàbá Gbénga Adébóyè pẹ̀lú àwọn ní tíátà mo fẹ́ ká tún sọ̀rọ̀ yẹn díẹ̀ náà àwọn ní tíátà wo lẹ mọ̀ Gbénga Adébóyè yàtọ̀ sáwọn tẹ̀ ti sọ. ó súnmọ́ gbogbo àwọn ẹni tó súnmọ́ jù tó close mọ́ jù ní tíátà in fact kò close mọ́ Ọláyà tó Délé Òdùlé pẹ̀lẹ́ tó close mọ́ Gbénga Adébóyè àwọn èèyàn ọkọ̀ mọ́ ní Délé Òdùlé ó close mọ́ Gbénga Adébóyè. Ẹlẹ́ṣọ̀ ńkọ́. Ẹ̀ṣọ́ bàbá dábì ó close mọ́ Ẹlẹ́ṣọ̀. bàbá ẹ̀dá ńkọ́. ó dà pé ìgbà òní nìyẹn ni wọ́n jọ ní ìsọdàsáni mímọ́ tó ṣẹlẹ̀ bóyá gbà tó fẹ́ ṣe fíìmù yẹn ó fẹ́ kẹ́lẹ́ṣọ̀ act ibì kan Ẹlẹ́ṣọ̀ wá ní orí rẹ̀ ò pé èmi ní kíní kan ọ̀tọ̀ dà pé ìyẹn ni bàbá ẹ̀dá bàbá mi nìyẹn bàbá mi ni bàbá ẹ̀dá. Ìyá Rainbow ńkọ́. Ìyá Rainbow Ọlọ́run kọ́ ní Aláyé kọ́ ló máa ṣiṣẹ́ mọ́tò fún gbà tó torí Aláyé tí ń organize bọ́n ṣe máa ra mọ́tò fún màmá Rainbow tí kìíní ẹ̀ ti ṣẹlẹ̀
Màmá Rainbow pẹ̀lẹ́ tó fẹ́ràn Aláyé gan ó fẹ́ràn gbogbo ẹ̀mọ̀ pé gbogbo nǹkan Aláyé máa kà sáwàdà ìgbà tí nǹkan yẹn ṣẹlẹ̀ tí bọ̀bọ̀ tó gbé Òní jáde ó dàpọ̀ ní bọ̀bọ̀ yẹn náà ṣàdáṣì tẹ̀dẹ̀ tó gbé fíìmù nínú ẹ̀ tán wà ní ṣé Century ni àbí Century ni. Màmá Rainbow wá pa Aláyé pé ọmọ mi Century fẹ́ràn ẹ gan o ohun kígbe tó ṣe Aláyé ní kì í ṣe kó fẹ́ràn owó tó kólẹ̀ fún mi ló ṣe ń jẹra mọ́lẹ̀ owó ẹ̀ ló ṣe tó fi ń jẹra mọ́lẹ̀ ó ṣe tóbi tó. So Aláyé sọ́mọ̀ jẹ́ pé no Adégòkè wọ́n dìtẹ̀ Gòkè gan ní OGBC nígbà Aláyé ní òun ló ń jẹ́ pé program. nígbà tẹ́ tún sọ̀rọ̀ àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ tán súnmọ́ Gbénga Adébóyè. ṣoṣo Ọlọ́run á gbàdúrà ṣoṣo lágbára Ọlọ́run ṣoṣo súnmọ́ Aláyé ṣùgbọ́n bóyá ọmọdé ló ń ṣe ṣoṣo gbà yẹn because nígbà tí ṣoṣo kúrò lọ́dọ̀ Aláyé ó lọ́dọ̀ Tọ́ba ó kúrò lọ́dọ̀ Tọ́ba ó bọ́ sọ́dọ̀ Kọ́lá Aláwì ṣẹ́ni mọ̀ pé tí wọ́n bá ti attitude àwọn ènìyàn kò sí bó ṣe máa wà lọ́dọ̀ mi tí n bá jẹ́ bí ẹni tó ń bá ṣe tẹ́lẹ̀ sí tí n bá kúrò lọ́dọ̀ ẹ̀ tí mo bọ́ sọ́dọ̀ Ṣóǹdé màá sọ̀rọ̀ ẹ̀ fún Ṣóǹdé tí ò bá jẹ́ tó bá lè kó rẹ̀ níjànú tí wọ́n pé ọ̀rọ̀ lè ti papọ̀ ká ti jọ sọ̀rọ̀ lágbẹ́já báyìí tó bẹ̀ tí ẹni tó bá sọ̀rọ̀ yẹn tí òun bá lè fi làákà pé kí lẹ sọ débẹ̀ tó fi mo dé ní lẹ́yìn tí mo ní last week ń sìn ẹ̀gbọ́n mi kan sọ pé ọ̀rẹ́ mi kan ó ṣe sọ̀rọ̀ ó sọ̀rọ̀ mi kinní kan ó ṣe gbà mí ẹ̀gbọ́n ẹ fi yẹn lẹ̀ àwọn approach 70 years old ẹ̀yìn 70 something ẹnìkan sọ̀rọ̀ mi ẹni tí ò sí láì gan ń sọ̀rọ̀ ẹ̀ mo ní ẹ̀yin tẹ́ sọ pé ẹ sọ pé ó ṣe báyìí fún ṣe báyìí fún ẹ gbàgbé ẹ jẹ́ ká move forward Ọlọ́run ló ní gbogbo nǹkan so Ṣoṣo is a good guy but ìrìn àjò ẹ̀ kò ó pẹ̀lú nígbà tí mo wò tí èèyàn sọ pé Ṣoṣo sọ báyìí fún mi tí mi ṣe ka ọ̀rọ̀ Murphy kún ni pé Ṣoṣo sọ nǹkan fún Ṣoṣo gbàgbé. kí ló wá ń fàjà Gbénga Adébóyè àti Kọ́lá Ọláwì? ohun tá à ń sọ pé ìta bá ń sọ pé mami níjẹ́ máa sọ̀rọ̀ Kọ́lá Olótù yẹn màá sọ pé òun tẹnu ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ká ohun tí ò ṣẹlẹ̀ ká wá máa yín sí bàbá ẹ̀kọ́ láti ẹmú wá bí n sì òun dẹ̀ ní number 1 báyìí o ìní kan ò ṣe mọ̀ pé ẹlẹ́ran ara èèyàn bá ṣọ́ra àti gbọ́dọ̀ pọ̀rọ̀ Yínká Ayéfẹ́lẹ́ náà tún fẹ́ pẹ̀lú àwọn kan yẹn díẹ̀ ló bẹ̀rẹ̀ sí ní jẹ́ kíkiri relationship yẹn kó bẹ̀rẹ̀ sí ní sáà. Kọ́lá Aláyé láìkí Kọ́lá ó dẹ̀ láìkí Tọ́ba gan o ó láìkí Tọ́ba ó máa ìbá ń lọlé àwọn Tọ́ba. bàbá tẹ́ bá lórí ọ̀fẹ́ àti jẹ́ kẹ́nìkan padà sáyé inú dáàdì yín àti Gbénga Adébóyè ìtàlẹ̀ máa fẹ́ kó padà. ó lè díẹ̀ o ó mọ̀ pé mo láì dáàdì mi lóòótọ́ o ká ní màmí ló lọ sọ ni màá ní mọ́ mi ní fẹ́ kó padà. mi sọ ti mọ́ mi ẹja dó lórí ọkùnrin. màá fẹ́ lè sọ pé Gbénga o náà pé polygamous family mo ti wá. ẹ fi polygamous lẹ fi ìyàwó yẹn lẹ. dáàdì mi bíi 6 ni àti àwọn ìdíkọ occupants. ẹ fi gbogbo yẹn lẹ. football team 2 ni wá ta tún ní reserve bench. ọ̀tá ṣàdúpẹ́ fàṣeyọrí lẹ́nu. bẹ́ẹ̀ni. nínú dáàdì yín àti Gbénga Adébóyè tẹ́ bá lórí ọ̀fẹ́ láti ní kẹ́nìkan padà wá sáyé talẹ̀ máa ní ó padà. yẹ ká sọ mi àwọn méjèèjì ni mo fẹ́. ẹ̀dùn kan ni ẹ gbọ́dọ̀ mú. Aláyé ṣe oore kan fún mi tí mi ò lè gbàgbé. dáàdì mi try fún mi gan sincerely speaking. ṣé dáàdì yín náà lálàyé àbí ẹ ti ń Gbénga Adébóyè ó ṣe oore kan fún mi. nígbà tí nǹkan tough gan tí mo wà l'Abẹ́òkúta yìí nǹkan wá tough gan mo kàn níjọ́ kan ní nísàlẹ̀ akéta gbé yẹn mi ò wá lè rówó ilé san wá jẹ́ kí múdù mi Aláyé wá kọ̀ wá ń jẹ́ ọmọ kọ́tà láti dé bẹ́ẹ̀ wọ́n á kọ́ wá sílé wa kó tó lọ sí gate hotel wá ní kí ló ṣẹlẹ̀ má wá bọ́ síta kó dẹ̀ nífẹ̀ẹ́ káwọn èèyàn mọ̀ nítorí ṣẹlẹ̀ má ní báyìí pé n fẹ́ kúrò bí n fẹ́ lọ wá bí room and parlour kìnìún wa ní àwòtí ò pé ìlú lówó lẹ́yìn mo á sọ fún wa ní ọ̀kọ̀ọ̀kan máa lọ. ọ̀rọ̀ pé tálàyé bá kúrò ní rédíò tó bá ya ọ̀dọ̀ ṣọ́ọ̀bù ìyàwó ìsàlẹ̀ àti nǹkan tó máa lò àti tẹ́ẹ̀nì ló máa ra o.
ó máa ka gbogbo oògùn yẹn báyìí àti tó ní àti tó ní á wá san tó bá yẹ pé owó yẹn jẹ́ bíi 20,000 ó lè san 18,000 á ní ní sanwó tán tí wọn bá jẹ èèyàn lówó wọn máa gbàdúrà pé kí nǹkan má ṣe tó máa fi ṣe kinní so mo ká sọ iye owó yẹn fún nígbà tó di following week èmi máa ń kówó rédíò fún Alan so a ti sanwó rédíò púpọ̀ ìdí yẹn táwọn èrò pọ̀ nínú Tinubu wà bẹ́ẹ̀ ọ̀rẹ́ àjẹ́ òkúni owó program ìjẹ́kásá pọ̀ kó yẹn fún owó ilé yẹn omi ń bọ́ lójú mi níta ni mo wọlé gan mi ò lè Ṣọlá Ṣùbọ́lé gan wà ní ọ̀dọ̀ ayọ̀ ẹ̀ wọ́n wà ní Tinubu wà ń gbà yẹn so ìjọ kan ṣo èmi lè gbàgbé èmi àti aláyé ní kọ̀sà ti pé iṣu ìjọ kan mi ò láláì bínú ìjọ àlọ́ rìkọ́ọ̀dù ní ìmọ̀rúkọ kẹsẹ̀tì mọ́ èmi ló yẹ kí n kọ Ìjẹ̀bú bẹ̀ ilé ẹni rà wà káàmì rédíò Gbénga Adébóyè ìdádúró àṣà àfẹ́gbọ́ àwọn ọdẹ sọ fún fún òtí lọ́dọ̀ bá máa lẹ́rọ nígbà mílẹ̀ kò jẹ́ kí n máa gbọ́ ó wà gùdástic ó wà kùkástic ní french ó wà kíní kan so èmi ò mọ̀ pé orin òyìn sì láti kọ èmi rò pé bí mo ṣe ń fẹnu kọ́ tó ti kọ́ lẹ́yìn ohun nígbà tán tẹ kíní báyìí ó ń kúrò lórí kúrò ń bẹ́ jáde mo ṣe bí ẹ̀mẹ́ta tí mi gẹ̀ẹ́tì ẹ̀ kúrò ń bẹ́ jáde ayọ̀ kíní kan ìwọ tí ẹ̀ mọ̀ nǹkan kan rárá ìyá mi rẹ̀ ara ẹ̀ bínú sí mi tí mo lè mọ̀ pé ó bínú Abifagbọ̀rọ̀ ló kọrin tí ò ń ṣe Ìjẹ̀bú so talent ó yàtọ̀ sí pé èèyàn kọ̀ sọ pé kíní ẹnìkan ti sọ odù tí à ń lọ Òṣogbo talent tó ṣe Kọ́mọlá Fáláyà ó sọ odù yẹn níjọ́ ìyàwó akọ̀yí rédíò aláìntàlélé ìtàlélé pé Kọ́mọlá Fáláyà very ẹlẹ́nu rẹ́sọ̀ very good. Kọ́mọlá Fáláyà Gbénga Adébóyè àti Gbénga Adéwùsì ń kọ́. Wọ́n ń ṣọ̀rẹ́ wọ́n ń ṣọ̀rẹ́ o iṣẹ́ ló pa wọ́n pọ̀. Iṣẹ́ ló pa wọ́n pọ̀. Iṣẹ́ ni. Iṣẹ́ ni o wọ́n ń ṣe ọ̀rẹ́ kẹ̀ wọ́n ń ṣọ̀rẹ́ o wọ́n ń ṣọ̀rẹ́ o gbèrè jẹ́ àwọn àbúrò Gbénga Adébóyè wà láyé wọ́n ń ṣọ̀rẹ́. Kí ló dé. wọ́n ń ṣọ̀rẹ́. ṣe bí kò lọ́jọ́ wà. iṣẹ́ òwò ni ọmọ pé Adéwùsì ní ẹ̀bùn láti lè fi àwọn èèyàn jẹun market ó ní ẹ̀bùn láti lè sáré ṣe kí ó ní so wọ́n ń ṣe ọ̀rẹ́ so àti wá sọ pé àwọn ọ̀rẹ́ Gbénga sì Gbénga làwà ọ̀rẹ́ ẹ̀ ni Dan Kazeem ọ̀rẹ́ ẹ̀ ni Abifagbọ̀rọ̀ gbogbo àwọn bẹ́ẹ̀ àwọn ọ̀rẹ́ ẹ̀ nìyí. Ìgbàlẹ̀ àríyàwó Gbénga Adébóyè gbẹ̀yìn bẹ́ẹ̀ ṣe lè fẹ́ràn Gbénga Adébóyè. ìyá a dà fún question tó bẹ́ẹ̀ mí gbọ́dọ̀ sórí àwọn kankan àti àwọn gbọ́dọ̀ wà careful fún tí Gbénga Adébóyè ṣe tí mo gbọ́dọ̀ dé kí n má rí àwọn ìyàwó àtàwọn but ibi tí family bá ti ṣe kí ní báyìí èèyàn gbọ́dọ̀ careful kan máa sọ pé because mo ń bá sọ̀rọ̀ lórí fóònù ọjọ́ kan bóyá Àbújá àbí nǹkan kan kọ̀ ẹnìkan wà ńbẹ̀ lóní hold on fún lágbájá lóní àbọ̀dá Kẹ́hìndé dò látọjọ́ nǹkan kan bẹ́ẹ̀ wọ́n mi dá mi ẹ̀yin lẹ́yìn pè mí wọ́n dá mi ti sunlé wọn sàlẹ̀ àkèrè nà yes ìyá Gbénga ti sunlé wọn sàlẹ̀ àkèrè wọ́n wá ṣe nǹkan lábẹ́òkúta ilé wa lọ́sùn wọn àti ìyá mi sùn àwọn sùn sí àdúrà so kì í ṣe pé à close gan bẹ́ẹ̀ charity family tí nǹkan issue bá ti lọ ń ṣẹlẹ̀ yẹn èèyàn gbọ́dọ̀ wà careful láàrin àwọn first gbogbo alájọ máa ń sọ̀rọ̀ Fẹ́mi Adébóyè kò sẹ́ni tí ó bá kì í sọ̀rọ̀ kò sí. ok Gbénga Adébóyè kọ́kọ́ jáde láyé ní October 6 2002 ọjọ́ kẹfà oṣù kẹwàá àwọn ọmọ bọ́n ṣe ń kú wákàtí mẹ́fà nǹkan kan ìgbàgbọ́ ìyẹn tó ṣẹlẹ̀ nìbàdàn báwo ni ó ṣe rí lára yín gbà yẹn. wọ́n jẹ́ ń parọ́ fún ẹ̀ sórí tí mo máa ń sọ fún ẹ̀ ẹlẹ́mìí kan wà lóhùn close mọ́ Gbénga Adébóyè ìgbà tí Gbénga Adébóyè sick many people tó wà níbàdàn lólú yòrò níbàdàn mo pẹ̀lú àwọn tí Gbénga Adébóyè ni wọ́n gbọ́dọ̀ sọ fún nígbà tí mo dé Ìbàdàn ẹ̀rù bà mí jẹ́ mi gbọ́dọ̀ parọ́ bá a ti mo ti kọ́ rí i pé kí ló lè ṣàlàyé báyìí mo ṣàgbàdo pé Ọlọ́run dáwọ́ ni Ọlọ́run tó wá ṣe ìyanu nígbà tó wá padà tí Ọlọ́run ṣe yẹn ló fi padà sí Èkó kíkiní ẹ̀ tó tún gbà ló wá ṣe fíìmù ní tó tún ṣe prógáàmù díẹ̀díẹ̀ tí ó gbà yẹn gòkè tìtì mọ̀ pálá sì kì í Ìbàdàn à ń parọ́ fún pé ó wà ní ó travel ni wọn láti bẹ gòkè létà kúkú má bínú pé ní nǹkan ní kíní
So you see in this life àsìkò tí oníkàkú bá máa lọ Ọlọ́run ló mọ̀ ẹlẹ́rìn ó ti mú kíní kan jẹ àwọn ọmọ tí náà Ọlọ́run ló ní àsìkò Ọlọ́run á dẹ̀ fún wa lẹ́mìí gígùn àti àlàáfíà. Nígbà tí Gbénga Adébóyè wá kú mo mọ̀ pé àtúnrí láti máa bèrè bí báwo ló ṣe rí lára yín. Ìjọ tí aláyé jáde láyé yẹn Gòkè ló máa lọ ń bá wọn ṣe program lẹ́kọ̀ọ́. Mo ní kọ́sọ́mà kan ní Ìkòyí tí mo gbaṣẹ́ aluminium lọ́wọ́ ẹ̀. So mọ́jú ìjọ yẹn mi ò sùn dáadáa ó dà pé nǹkan kan wà ní sitting room mo kúrò sí mo lọ sí yàrá ọ̀dọ̀ mi mo tún rí pé kí ló ń ṣẹlẹ̀ báyìí mo tún lọ sí ibi yàrá ọ̀dọ̀ ìyàwó mi ṣáà rí pé kíní ọ̀hún gbà tilẹ̀ wá mọ́ mo fẹ́ lọ sẹ́kọ̀ọ́ mo wá ní Gòkè wá fẹ́ lọ ṣe program wá ní màá gbé Gòkè dání wọn àti ìyàwó mi ni mo jọ gbé so èmi ò fẹ́ gbé ìyàwó mi lọ síbi ọ̀dọ̀ kọ́sọ́mà mi lọ́hùn ibi tèmi lọ so ká tó lọ máa ní Gòkè ẹ jẹ́ ká ya ṣọ́ọ̀ṣì wa ń jà yìí káwọn ya mọ́tò sí mọ́ ká gbàdúrà mo tẹ́ ń ṣe ẹ̀yẹ́ ń bẹ̀ gbà Gòkè kò fẹ́ kó mi yà mọ́ star sinda tó láwọn kan tó kó sápò àṣà ń ṣe ẹ̀yẹ́ ń bẹ̀ so bá ṣe ṣe pé prayer tán làwa ń drive lọ so mi mọ́ tó ṣe báyìí dé òkè bridge yẹn mo ní sẹ́tẹ̀ máa fi drive bọ̀ kí n máa tún Gòkè padà káwọn bọ́ọ̀lẹ̀ kan sọ̀kalẹ̀ so mi tí pé wọ́n tọ́ mi land bridge fóònù kan wọlé ni dàbí Fásúndé pẹ̀lú tó kọ́ pè mí bàbá bàdá gbọ́n tó ṣẹlẹ̀ ni mo ní kí ló ṣẹlẹ̀ pé Gbénga Adébóyè ní ọ̀hún mo máa dáhùn yìí ló ń jẹrìí mo ṣe ìjágòkè àti ìyàwó mi sílẹ̀ tó bá yẹ kó ṣẹlẹ̀ wọ́n á ti pè mí náà yẹ̀bí káwọn kan fẹsẹ̀ wọ́n máa rìn sọ̀kalẹ̀ bọ́ sí ọ́fíìsì mi mo ní kò sí tó lè má dáhùn ló ń jẹrìí àṣàwọn yẹn ò fẹ́ sọ fún mi wípé èmi drive lọ́wọ́ so kí n tó débẹ̀ fóònù mi máa ń fà èyí ni ò sí mo wá dé ọ̀dọ̀ kọ́sọ́mà báyìí ara mi balẹ̀ gbogbo tó ń bá mi sọ báyìí èmi bó bá sọ yìí bí ni mò ń sọ máyì wá ní pé kí n padà tí mo pín mi lè gbàṣẹ́ ẹ̀ mọ́ because ọ̀rọ̀ mi ti wà out of track pẹ̀lú tó tí mo sọ. ẹ ṣáà wà destabilize gan. bó ṣe ń bọ̀ báyìí tí màá dé Ìbàdàn ó dàbí ìgbà tí wọ́n jáde ní stadium. èrò. mo ní yes. ìjọ yẹn mo mọ̀ pé àsọ nǹkan nù. ìgbà tí Gbénga Adébóyè wá kú ẹ ṣì wá nù production àwọn wo ló wá ń handle ètò Gbénga Adébóyè nígbà tí Gbénga Adébóyè jáde láyé. ní Èkó kí n ló ń handle ẹ̀ ohun Yẹmí Àjídé ó dàbí bọ́ọ̀ kan báyìí ṣe tú bàbá ta bọ́ọ̀ kan báyìí kí ó kọ̀ báyìí Yẹmá bọ́ọ̀ yẹn náà ó get voice àlàyé bọ́ọ̀ yẹn ga báyìí. Lẹ́kọ̀ọ́ àbí. Lẹ́kọ̀ọ́ lábẹ́òkúta ńkọ́. lábẹ́òkúta Gòkè Aláwìyé àti ẹnìkan sọ ọ̀rọ̀ kan. so àwọn lọ ṣe MC church kan ìràpadà nínú Sàràkí Ládìgbẹ̀ kan wọ́n á sọ̀rọ̀ bí Gbénga Adébóyè mo sọ Láìsí Abísí ìpínlẹ̀ yẹn wọ́n tún sọ̀rọ̀ bí ohun Gbénga Adébóyè so everybody in church yẹn kàn ń wò pé àtàlẹ́nì yìí ṣùgbọ́n tó rí pé fàájì bẹ̀rẹ̀ tí mo wá rí mo tún wá lọ kí wọn àwọn náà báwo ni kí ni kan kí ló wá ṣe ń bí mo ní èmi ni MC kọ́kọ́ bẹ́ẹ̀ àbí wọn ló ń sọ̀rọ̀ bí Gbénga Adébóyè bẹ́ẹ̀ tó ń sọ̀rọ̀ bí mo ní èmi ni ìgbà wo ló bẹ̀rẹ̀ sí ní ṣe program lórí rédíò mo ní mi ti máa ṣe program lórí rédíò kọ́kọ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ wọn tó wá jẹ́ ọ̀rẹ́ Gbénga Adébóyè aṣojú jẹ́sẹ̀ wa ní báwo pé báwo lẹ́ni ṣe jẹ́sẹ̀ wa ní ọmọ mi nì wọ́n ní ok má wọrí ó yá wá rí mi. ó sọ bẹ́ẹ̀ kò parọ́ mo fẹ́ lè ní ọmọ ọ̀rẹ́ mi ni bẹ́ẹ̀ àbúrò ọ̀rẹ́ mi ní Ẹlẹ́dàdì kí lórúkọ ẹ̀ o Dàpọ̀ ó close mọ́ family ọ̀rẹ́ mi Bọ́lá Ṣóyọyè Ọládèyìn òun ni ọ̀rẹ́ mi yẹn jẹ́ so a wá lọ bóyá Ìkórè ni Ìkórè yẹn fẹ́ ọ̀rẹ́ mi yẹn náà ṣe bàbá ìjọ ní Adígbẹ̀ngbà yẹn a wá lọ sí Ìkórè kan bóyá wá bẹ́ẹ̀ nìkan wá ní o bóyá ó ṣàṣọ̀rọ̀ ó lè rojú òun mi ìrojú ẹ̀ máa ń tàlẹ́ tó ń do voice tó ń ṣe kí ní báyìí tá who is this boy ẹni yẹn gan ọ̀rẹ́ mi yẹn gan ò mọ̀ kóhun ni tó ń wà tó wá sọ pé Dàpọ̀ ìwọ ni ìní kan ló wá ní àwọn òkè ní kan ní àwọn ní ọ̀rẹ́ òun ni gbé àwọn èèyàn Gbénga Adébóyè torí ìjọ tí yẹn ń ṣe òkú ọ̀rẹ́ mi yẹn tó ń ṣe òkú màmá ẹ̀ bàbá Ìjàyè sọ́rí bàbá rà ló ṣe ní àjọ wà ń bẹ̀ Ládìgbẹ̀ ni tí mo sọ pé àwọ̀ pé ó pọ̀ sí aláyà ọ̀rẹ́ mi dẹ̀ ń ṣe òkú ní àdúgbò kọ̀ tẹ̀ yọ síbẹ̀ kan rí ẹ̀ tààkọ̀ yọ búrẹ́bà tí a rí tí gbó bẹ̀ dàrú rẹpẹtẹ ọ̀rẹ́ mi yẹn gangan ni ló jẹ́ bí bàbá fún Dàpọ̀. ẹ ṣáà rí Dàpọ̀ lọ́jọ́ yẹn. àríjọ yẹn wọ́n ní owó ṣé wàá máa wá sọ́dọ̀ àwọn kìnìún kan wọ́n á lè máa feature náà lẹ́ẹ̀kọ̀ọ̀kan ẹ̀rẹ̀ mọ̀
àwọn ló wà ní charge Bẹ́ẹ̀ni, Gòkè Aláwìyé àwọn ló wà ní charge torí àwọn náà ti pay dues wọn náà torí kẹsẹ̀tì ní Aláwìyé kan máa gbogbo ṣe tẹ́lẹ̀ because táláyé bá ti rí ìyàn á bèrè pé kí ló lè ṣe tó lè fi ṣe kí ló irú èmi sì mo máa ń rìkọ́ọ̀dù ni èmi máa jókòó máa jókòó ti rìkọ́ọ̀dù bẹ́ẹ̀ máa dẹ̀ gbé orú aláàrùn Àyìnlá Ẹ̀gbá bẹ́ẹ̀ni orí fóònù ló ti kọ́kọ́ dáwọn kí alẹ́ gbà kó wá róhùn àwọn tó ń tala gan Aláyé náà tẹ̀lé ìsádà kan drive mọ́tò ó pàdé nígbà tẹ́nìkan sọ pé driver Aláyé wá báwọn Aláyé ní driver ó yẹ káàsì ló mú kọ́kọ́rọ́ pé káàsì gbé mọ́tò já Aláyé ò ní driver driver bò Aláyé gba driver Fẹ́mi Ẹ̀gbá ló ń sọ tó ń sọ pé Délé tó ń jẹ́ Délé Fẹ́mi Ẹ̀gbá ni tó ti di pásítọ̀ tó dẹ̀ ṣẹlẹ̀ máa sọ fún ẹ. Fẹ́mi bàbá tó wà ní kínní Bámi ṣe kọ́ nìyẹn. Ó dáa fún ẹ Fẹ́mi yẹn ni Fẹ́mi yẹn máa ń drive mọ́tò Aláyé lóòótọ́ so tẹ́yà bá fẹ́ gba owó lọ́dọ̀ Ayẹni ní Kẹta ẹ pé Babs ní àbí Babs ni. Babs náà ní branch ní ó dàbí Babs ni so àwọn tí Aláyé bá nídìí òun gbà mí ó kọ̀ lè dán gbówó ń bẹ̀ tí Babs pẹ̀lẹ́ tó ń ta késẹ̀tì so nígbà tí ó wá ṣẹlẹ̀ ìjọ kan bóyá Fẹ́mi gbowó kan pé ó yàn wà dọ́dọ̀ Aláyé pé wọ́n wá sọ fún un nítorí fi sọ pé kó má wà sọ́dọ̀ mọ́ ni so gbogbo èso lọ tó yàn sọ pé ó ní àwọn sọ pé ó mà ṣe o n táwọn ṣe sí ẹ̀ Aláyé ráyè tí Murphy kẹ̀ ṣé òdù ni Murphy ń sọ ni sí Aláyé fi fẹ́ fi ń bo ó jìn síra jàre ẹ má sọ̀rọ̀ ń pa Olú Quality. Èèyàn wa nìyẹn Olú Quality pàdé wa gidi yẹn. torí ọba ń sọ̀rọ̀ nípa àwọn tí Gbénga Débóyè. àwọn tó torí nígbà tí àtàlù tẹ̀ ṣe àtà tó dúpọ̀ tí ó dà pé Yẹmí ló ṣe Yẹmí Àjídé. Olú Quality ọṣẹ tó dára jù. yẹ tí Aláyé bá ti kọ script yẹn Yẹmí ló voice Yẹmí Àjídé ló voice so bá ṣe mú jíǹgù yẹn fún Olú báyìí Olú dùn mí torí Olú Quality ń gbúrò ńgbà yẹn but òkìkí yẹn wá lágbára jù. ó wà ń tọ́ṣì ńgbà yẹn. nítọ́ṣì ó le jù so ohun tó jẹ́ kémi pẹ̀lú Olú close ni àti Sẹ̀lẹ̀ tó tún á jẹ́ pàápọ̀ yẹn àti kémi. Bàbá between me and you ṣáàrí ẹni tó súnmọ́ Gbénga Débóyè rárá ní presentation. mi ò rò bẹ́ẹ̀ èmi ò rò bẹ́ẹ̀ o ó lè wà o ṣé mo fẹ́ yín rìn dáadáa ẹ mú àwọn èèyàn èmi ò rí. Bọ̀ tí ń gbà yẹn bàbá ṣé rédíò pọ̀ tó yìí ń gbà yẹn ẹ já wò láti wò. nínú kò pọ̀ tó yìí. ṣé mo bí tí Gbénga Débóyè bá ń ṣe lè lo GBC àárẹ̀ Èkó máa gbọ́. wọ́n máa gbọ́ Ìbàdàn máa gbọ́ gbogbo nínú. bọ̀ ní ìsìn. mélòó wọn fẹ́ ráyè gbọ́ rédíò ti kúnlẹ̀ bí ilẹ̀ bí ẹrù. ṣé ẹ rántí ìjọ tán sin Gbénga Débóyè ṣá. Wednesday níjọ́ yẹn. May. mi rántí outside days mi ṣàwòkú Wednesday ni ó kún Wednesday wọ́n sin Wednesday lọ bí. ẹ jọ̀ọ́ bá mi wo kàlẹ́ndà yín dáadáa ọjọ́ tá a rìkọ́ọ̀dù program yìí gangan lọ́jọ́ tán sin Gbénga Débóyè May 14. Gbénga Débóyè kú ní April 30. April 30 ọjọ́ yẹn o. ọjọ́ ńlá ni bàbá. mọ́tò ṣòfà ètì táyà. pàtàkì jùlọ a dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn bí ènìyàn gbogbo lóríṣiríṣi tí wọn ò gbàgbé orúkọ Gbénga Débóyè. Gòkè Babalọ́lá Ọlọ́run ò ní gbàgbé ẹ̀. àmín. Aláwìyé Ẹ̀gbá Atasius Akínyẹmí àwọn tẹ́mi máa ń sọ fáwọn èèyàn ni pé Aláyé kò sí tó lè fi ṣeré ìjọ kan à ń travel níjọ yẹn ló ní ẹtì ẹ̀dùn náà bọ́ọ̀ tó ń tẹ̀lé wa kí lórúkọ ẹ̀ ẹnìkan ní Aláwìyé Ẹ̀gbá ni ẹni kejì náà ní Aláwìyé Ẹ̀gbá ni kẹ́hìndé kí lórúkọ mi ní Aláwìyé Ẹ̀gbá ni Aláwìyé Ẹ̀gbá tábà tẹ̀ fẹ́ sàṣìǹsì ṣé Aláwìyé Ẹ̀gbá la máa pè so imagine kí ẹnìkan wá gbọ́ kó sọ Aláyé ń sàṣìmí ni ó ń sàṣìmí ni so àwọn nǹkan yẹn làwọn èèyàn máa ń kant ó lè pé irú Murphy sìn ó sọ pé òun lálàá òun jábọ́ ní èmi ni mò ń ṣe èmi ni ó lè jẹun tó ṣẹlẹ̀ nìyẹn Aláyé ò ní time fún gbogbo èèyàn Ọlọ́run kò Murphy ṣó Murphy ní nǹkan kan láti lọ ìjọpọ̀ bínú nù everybody ó bìrì pé everybody kò free ní tiẹ̀ so Yẹmí Àjídé Ọláyínká Àríra ní kíní Rotary is one of the good people àwọn Festus Bánjọ gbogbo àwọn ọ̀rẹ́ pọ̀ lóríṣiríṣi bọ́ọ̀lù kan ṣe interview kan báyìí ní ìmọ̀ tó ti ṣe ó sọ̀rọ̀ òun ló ó gẹ̀ẹ́tì díẹ̀ ló ní kíní ọ̀rọ̀ mẹ́ran yìí ó gẹ̀ẹ́tì ẹ̀ díẹ̀ gẹ̀ẹ́tì ọ̀rọ̀ yẹn pé Aláyé gbọ́ oúnjẹ kan
ló fi ní káwọn ṣeré lọ síbẹ̀ owó MC kan ló máa san fún. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. Oh, that's in terms of belief ni pé láyé yìí gbogbo wa ń ta bá ṣe àkèrè ẹ̀ kò sí tí wọ́n ṣe tó gbé ṣebí mi àti màmá òpì a máa ń ṣàtìmọ̀ ìgbàlú màmá òpì a máa ń ṣe àwọn akí mi lórí Facebook àkíra so nílé ayé kí wọ́n ṣe dáadáa nítorí pé tí wọ́n bá sọ pé káàsì lè orúkọ yẹn lè ga tó ìkódẹ̀ tó máa ṣe àwọn program tó ní kínní Yẹmí Ṣóńdé ò gbọ́dọ̀ má dé wà proud of you kò possible nǹkan ń pè ní legacy ni tọ́wọ́ pé ó ti ṣe àìdá kan sí ẹni ó ní máa pọn dé pé ọ̀gá mi ó tọ́ ni ẹ ṣe dáadáa àwọn tó wà ń bẹ̀ ń sìn kí wọ́n ṣe dáadáa Kọ́lá Olótù tí mo ṣe láìkẹ́ ni pé ó ní sọ pé ẹ̀mí gígùn Ọlọ́run lónìí táyà nǹkan Kọ́lá Olótù ó rẹ̀ díẹ̀ tó yà wà rántí tó wá sójú bìsì máa mú kẹsẹ̀tì wá kí nǹkan bẹ́ẹ̀ ẹ̀wò Kọ́lá Olótù lé ní multi-millionaire ni rántí dáadáa multi-millionaire tí bá rí báyìí máa ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ìwọ Ọlọ́run máa ṣe kò máa ṣẹ́ńtọ́ Ọlọ́run ò lè ṣílẹ̀kùn ayọ̀ fún so má ro ẹni ṣùgbọ́n ṣẹlẹ̀ sí má ro anybody tí wọ́n bá sọ pé mo lè kó ìyàwó àtàwọn mi kó Nàìjíríà lọ sí Canada àwọn tí ó pàṣẹ mi wọ Canada mi ì mọ iye wọn àwọn èèyàn máa ń sọ pé wáì tó ṣe jẹ́ àwọn tó kéré sí mi ni mo súnmọ́ jù bọ́ọ̀ kan báyìí bò ní n bá travel wá sí Nàìjíríà lówó tíkẹ́ẹ̀tì 1 million ló máa ń fún mi ọ̀dọ́ ọ̀hún bá mu hòtẹ́ẹ̀lì tí mo sùn conference ẹnìyàn kan ló gbà fún mi tí ìfowó mi ra oúnjẹ lẹ́tì mo ti dé wọ́n máa kọ̀ sọ bàbá mo ti ọ̀dà oúnjẹ fún yìí mo ti ọ̀dà wọn ti gbé oúnjẹ wá èmi ní wọ́n sọ pé mo ní ìgbà tí inú bẹ̀rẹ̀ sí ní ṣe mo ní oúnjẹ kíní ó ti fẹ́ máa affect mi nínú pé ẹ̀bẹ́ environment ni so kí wọ́n ṣe dáadáa kò sí tó dáa tó gbogbo àwọn ọmọọṣẹ́ tó wá lẹ́ẹ̀kan yẹn èmi ni mo kọ́ iṣẹ́ aluminium ọmọọṣẹ́ mi wọ́n fẹ́ tó 30 ńgbà yẹn. bẹ́ẹ̀ni time aluminium kò sí bí ọmọ àti pé òun gbọ́ pé time aluminium. ẹ ṣe ẹ kú gbádùn ètò Aláǹgéré mo dẹ̀ rò pa tún ti kọ́gbọ́n kan àtẹ̀kọ́ kan ṣùgbọ́n mo fẹ́ ká ẹ rántí pé èní tá a ṣe recording ní ọjọ́ tí wọ́n sin Gbénga Adébóyè gangan. Wow, that's a coincidence. ètò tẹ́ ń wò yìí a record ẹ̀ ní May 14 tó pé 23 years. ẹ mọ̀ pé tọ́lọ́run lọ́wọ́ sí ni. tá a sin Gbénga Adébóyè. ṣé o mọ̀ pé tọ́lọ́run lọ́wọ́ sí ni. bẹ́ẹ̀ni. màá wá sọ àlá kan tí mo lá mojú yìí màá sọ ń sìn Ọlọ́run gbọ́ mi ò mọ̀ pé a máa ṣe ń tàbí. àti ẹ̀rọnú ẹ̀. mo lálàá pé mo jókòó Pasuma jókòó báyìí àwọn ènìyàn màmá ẹ̀ mọ̀ wọ́n á fẹjọ́ sun ọ̀hún kiri màmá ẹ̀ pé ṣé ó yẹ kí Pasuma má ṣe dáadáa sí báyìí mo kàn lájú ni kí ló lè ṣẹlẹ̀ láì mọ̀ pé ìntàfíù tó máa jọmọ́ ìntàfíù máa wálé ní Ọlọ́run gbọ́ mo kàn ní jẹ́ ń tẹ̀ pé cars kí n kí cars pé ó ń ṣiṣẹ́ dáadáa pé kí n tó ṣe fún tọ́ba yẹn ó wú mi lórí ni mo ṣe pé. ẹ ṣe gan ẹkú ìgbádùn ètò yín ètò wa bí ẹ̀yin náà bá dé sí Nàìjíríà tó jára lóyìnbó ní bóyá ẹ ti wà ń bẹ̀ ọ̀pọ̀lọpọ̀ tó bá wà náà a máa ń ṣe fún wọn sọ ẹ̀yin náà lè kàn sí mi lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ń wò ẹ ṣe gan bàbá Táyìndé Ìdòwú tẹ́ bá dẹ̀ dán ẹ bá kí wọlé pápá torí mi gbé láwọn èèyàn wa àtàjọ ọ̀dọ̀ agan ló wà ó táwà ló wà Ontario bàbá ò pẹ́ torí mo rántí ọdún kan tẹ̀yìn àti Gbénga Adébóyè tẹ́ tó ń fò pẹ́ẹ́lì jágbá. nígbà tí mi ra Omega yẹn ló sọ pé kẹ́ẹ̀dì rẹ̀ náà máa ra Omega yìí ló fi ra Omega yẹn Omega tó yẹ pé àwọn bọ́ọ̀sì ń lo táyà tí wọ́n ní wọ́n ti dà bàbá àfẹ́gbé mọ́tò ìjà ẹ̀ṣá lórí ẹ̀lọ́rẹ́ pé ẹ má gbé lọ so ohun tó jẹ́ kí n ṣe bẹ́ẹ̀ ni pé ṣé wọ́n pé mo kọ̀kọ́ ti ọ̀rọ̀ pé ọ̀rẹ́ mi àti close gan kọmíṣánná yẹn ìjọ tó máa gba mọ́tò tó rà fún mi nígbà ní kíní stanza kan báyìí tó wá gbà lábẹ́òkúta gòkè ò mọ̀ ìyẹn ò mọ ẹni tó ń pè mí yọkàn gbọ́ pè mí jẹ́ ìyọ̀ kò mọ́ so bó ṣe wá sójú GBC àṣẹ program jọ yẹn bó ṣe mú lọ ṣe rí gòkè ṣe ni gòkè ló mú wá bá wa ní OGBC ní Ìmọ̀ bá ṣe wá bọ́n ṣe dé báyìí wọ́n ní Kẹ́hìndé Ìdòwú kọ́kọ́ tẹ́mi tiẹ̀ ké òun kọ́kọ́ ké mi bákan wọ́n ní pé wọ́n fẹ́ rí mi wọ́n ní kàn jẹ́ ká lọ sí ọ́fíìsì mi kọ̀ọ̀rọ̀ kí wọ́n ní mọ́tò yẹn ni àwọn wá gbà pẹ̀lú àwọn tó jọ wá wọ́n ní àwọn yẹn tiẹ̀ fẹ́ máa bínú mú ní kọ́ má ti bínú mú ní ìyàwó mi kan lọ pè wá ní ṣọ́ọ̀bù pé mi fẹ́ gba mọ́tò yẹn tó rùn ló rà fún mi pé ṣùgbọ́n mo fẹ́ kó wà ń bí kó máa kó ṣojú ẹ̀
so bí bọ́n ṣe lọ pè ìyàwó mi dé ni ó pọn ọ̀rẹ́ dàpẹ́tọ́ dọ̀tà mi ló pọ̀n so bí àwọn ṣe bẹ̀rẹ̀ sí ní ké nìyẹn mo á ní àkídọ́ ń pa ẹlẹ́kùn mi wá mọ́ mo wà emotional gan ìjọ mi wà mọ́ tó dé mo kàn strong ní kò sí mi mo ní báyìí ló tó wá ń ké òun ló fún yín ní mọ́tò yìí ó dẹ̀ fẹ́ gbà nǹkan ṣé ẹ̀ṣẹ̀ wà nínú ó dẹ̀ drive mọ́tò yẹn lọ wọ́n ṣe gbé mọ́tò yẹn lọ ìjọ kan ni mo ronú mọ́tò yẹn ọ̀dọ́rùn bá mu àṣẹ mọ́tò yẹn ló kó gbogbo everything changes kọ̀ dé owó ṣe dé nìyẹn ọ̀dọ́rùn nígbà tí máa ra omega mi ò kó yẹn lọ sí báńkì abẹ́ bẹ́ẹ̀dì ọ̀dọ̀ ni mo kó owó yẹn sí tí mo fi lọ ra yín pẹ̀lú bàbá nǹkan báyìí máa mi ká ní dìgọ́ lọ́ máa ń pè. dìgọ́ ní bí òkè ṣokòrò àjọ lọ sí Kútọ́nù ni ó sọ́ọ̀tì pé kí n ra Corolla kí n ra mo ní náà mo ní mọ́tò tí di ẹ̀wù tó tóbi ó ṣe jáde ni mo fẹ́ kò ní part kò ṣe kí n tí mi fẹ́ nìyẹn lẹ́yìn yẹn kò tí ó jó 6 months mo ra mọ́tò fún ìyàwó mi bọ́lọ́n bẹ̀rẹ̀ sí sílẹ̀ fún ayọ̀ nìyẹn ọ̀nà kan tí bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi yẹn a ti di ọ̀rẹ́ gidi o kò lè kó má pè mí Canada a pè mí ó ní kí n wá sí kíní gan sí Ọ̀ṣun mi kàn ráyè lọ níbi. ẹ bá mi dárúkọ yín fáwọn èèyàn sá. orúkọ mi ni ọmọọba Kẹ́hìndé Ìdòwú aṣojú Jésù original mo jẹ́ ọmọ bíbí ìlú Odò Ògbólú a bí mi sí ìlú Odò Ògbólú bàbá mi jẹ́ ẹnìkan tó jẹ́ olókìkí rẹpẹtẹ torí tí n bá sọ pé ọmọ àtàpadà dìde ni mí irọ́ ni mo pa bàbá mi jẹ́ ẹnìkan tó popular gan wọ́n máa ń pè ní Ìdòwú Sálíù Dídà ọmọ Bákàrè òun Lárúnà Ìṣọ̀lá ṣe rẹ́kọ̀dù fún tó ní Fẹ̀sọ̀jayé Odò Ògbólú Sálíù Dídà ní máníjà ẹgbẹ́ ọmọ Bákàrè lólórí ẹgbẹ́ àwọn Fẹ̀sọ̀jayé ọkọ Ọláolú ọkọ Táìbàtú ọkọ Sèyídàtú bàbá Bàsírà àgbàlẹ̀tù ní tiwọn bójẹ́ ti ká ló sọ kárìn bí olóye káfò ó ṣe rere eégún ṣẹnu jẹ́jẹ́ mo tí ọmọ Bákàrè mo kí ọ bàbá fàṣà sí Muslim ní background mi Abdulfatai ni Muslim name mi ṣùgbọ́n tó pé mo jẹ́ ìbejì orúkọ Kẹ́hìndé yẹn ló ń pè mọ́ mi lára ṣùgbọ́n nígbà tí ó wúyá mo yí padà mo dọmọ ìjọ mímọ́ Celestial Church of Christ so ìrìn àjò mi bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ mo lọ sí ilé ìwé àkọ́bẹ̀rẹ̀ ní Odò Ògbólú from there Odò Ògbólú Grammar School láti bẹ̀ lọ mo tún lọ ṣe WAEC mi ní Saka Tinubu Memorial High School Ọlọ́run fún mi ní ẹ̀bùn mo ń gbá bọ́ọ̀lù gan mo gbá Principal Cup ní Èkó so láti bẹ̀ lọ mo move lọ sí Ọ̀yọ́ State College of Education now Ọ̀ṣun State College of Education Ìlá-Ọ̀ràngún so ní Ìlá yẹn mo popular bí ìṣáná lẹ́tà ni àwọn ọmọ school mọ̀ mí àwọn ará ìlú mọ̀ mí because mo ń gbá bọ́ọ̀ fún school mo dẹ̀ tún gbá bọ́ọ̀ fún club kan níbẹ̀ wọ́n ń pè ní Bombers nílùú so ní ìgboro wọ́n kàn máa ń fún mi ní gift ìṣeré ni bọ́ọ̀sì school ọ̀fẹ́ ni máa ń wò ayé ìgbà yẹn a sì kéré obìnrin pọ̀ náà ń gbà yẹn because téèyàn bá lórúkọ àwọn oríṣiríṣi nǹkan bẹ́ẹ̀ ló máa sáré tẹ̀lé so nígbà Ìlá yẹn tábà mú 1 to 3 èmi mo ń wọṣọ tó wọ́n jù ní Ìlá-Ọ̀ràngún with all modesty láì fi gbéraga sí because aṣọ tí mo ń wọ̀ ẹni bá ń ṣe lójú méjì á try láti lè wọ̀ aṣọ Copperfield ni mo ń wọ̀ ń gbà yẹn opportunity mo dẹ̀ fi ń wọ̀ ni pé ọkọ sísà mi tí mo tẹ̀lé accountant ti Copperfield ni tí n bá ti ṣe turn school ibẹ̀ ni máa ti ń ṣe security job la máa pè ibẹ̀ ni máa ń gbà mí sí manager wa ní àwọn Agége Motor Road dùgbà yẹn ni Alhaji Jídé Òkúnnù tí Barrister máa ń kí ìtàn kì rẹpẹtẹ Alhaji Òkúnnù àwọn ni manager ń bẹ̀ so tí n bá fẹ́ lọ fún padà lọ sí school wọ́n máa fún mi ní shirt ẹ̀ bá dẹ̀ fi wọ aṣọ Copperfield kò sí aṣọ tó gbayì tó ń gbà yẹn ó ní máa ń wọ̀ ní Ìlá-Ọ̀ràngún táwọn tó ṣì wà tá a mọ̀ra dáadáa ohun tí irú ọ̀rẹ́ mi Commissioner for Commerce ní Ọ̀ṣun State lè jẹ́rìí sí mi bòmí jẹ́ yàn so mo pé díẹ̀ náà ni ìrìn àjò mi láti bẹ̀ lọ mo ṣe tán mo wá wò pé mi ò fẹ́ teach nísìnyí tí mi ò ṣe fẹ́ teach ni pé ẹ̀gbọ́n mọ́ mi tán wá jẹ́ ọba Odò Ògbólú nígbà tí màá lọ ṣe WAEC mi ní Èkó l'Agége teacher ni wọ́n àti ìyàwó wọn Ọlọ́run kẹ́ wọn ṣùgbọ́n máa ń rí pé owó tí wọ́n ń ṣe owó teacher ò dàbí mo ṣe lọ kọ́ iṣẹ́ aluminium ni
Àlímì yẹn ló wá Ọlọ́run wá lò fún mi tí òkìkí mi fi kàn nígbà tí mo dé Abẹ́òkúta. Mo ti bẹ̀rẹ̀ lÉkòó ṣùgbọ́n Abẹ́òkúta lòkìkí mi wá fẹjú ní ìpòrò Aké Time Aluminium tó máa lọ gbaṣẹ́ lÉkòó. Testament tán ṣe ìṣe yìí èmi mo kọ́kọ́ ṣe l'Abẹ́òkúta torí àwọn tó jẹ́ sàwáwù wa wọ́n máa bá mi tí máa ní káwọn ọmọọṣẹ́ mi lọ assist mi láti bẹ̀ lọ́mú kan mọ̀ pé lọ́dọ̀ ṣe ń ṣe nǹkan yìí mo fẹ́ káwọn family mi kó tẹ̀síwájú mo ṣe relocate àwọn ìyàwó àtọmọ mi lọ sí Canada ni so kò tí ì pọ̀dún kí ní tèmi náà ṣe lọ join ni mo. ok well ẹ ṣé gan bàbá a túbọ̀ máa dá lágbára Ọlọ́run. ká sọ̀rọ̀ kaba bẹ́ẹ̀ òun ni iye ọmọlúwàbí. ẹ jẹ́ kí n sọ fún yín nípa ilé ìgbafẹ́ ìgbàlódé tó dúró digbí bíi tòkè òkun. àkọ́kọ́ irú ẹ̀ nípínlẹ̀ Ògùn ó kọjá bẹ́ẹ̀ ó bù háyà. GB Citadel Hotel and Suites ó wà ní Justice K Ọ̀nàfẹ̀sọ̀ Avenue Ọlọ́rundá Ọ̀bádà Òkò Abẹ́òkúta ìpínlẹ̀ Ògùn. ẹ lè gba Federal Housing Estate tàbí abúlé Mẹ́kò Ọ̀bádà Òkò wọlé sọ́dọ̀ wa. àwọn yàrá bíi tòkè òkun yàrá ọlọ́lá executive rooms pẹ̀lú oríṣiríṣi àwọn ohun amáyédùn gbé tí ẹ ó máa rò wípé ìlú ọba lẹ́wà. swimming pool ìgbàlódé iná tí kìí ṣẹ́jú ohun mímu àti jíjẹ aṣaralóore yálà tilẹ̀ yìí tàbí tòkè òkun. àyíká tó pọ́nilé pẹ̀lú ààbò tó péye. àwọn ọkọ̀ bọ̀gìnì ọlọ́yẹ wà láti gbé yín láti ibikíbi wá sí GB Citadel Hotel and Suites. ẹ kàn sí GB Citadel Hotel and Suites lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí 091-3408-5504 tàbí 080-5571-5423. GB Citadel Hotel and Suites. Jaiye àjẹlọ́ba. Aláǹgèrè